fún kẹrẹ sí fún wọn. Àwọn méjèèjì tó gbọ́ wa lẹ́dí àgbà ọlọ́ba àṣàlékún kẹrẹ fún wọn. Sí ọ̀làlá ìlà ìlọ́wọ́ ọ̀làṣẹ́ ìdílé ojúùdì àwọn alájọsí àtàlájọsọ wọn, àwọn ọ̀rẹ́ wọn, àwọn kí ọlọ́run wọn tí wọ́n ti wà níbi táwọn náà wà níwájú gbogbo tí jẹ́ olùbáṣe àti olùbásọ bàbá alájẹ àgbà eléré àwọn àna àwọn ọmọ kéwù ọlọ́run bàbá olúwa sí àgbáyé bẹ́ẹ̀ bàbá wa àgbà bàbá wa ọlọ́wọ́ àpàwọ̀ iná ọlọ́wọ́ tààlà àlè bàbá wa oníyanjú ayọ̀gbà ní gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa láyé ọlọ́run bá sàlékún kẹ́ gbogbo wọn ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn bàbá wa ló mọ́tà ayé ní ọgbà ní bàbá wa mufti bàbá wa kọ́ kẹ́ni ọlọ́run gbogbo wọn bẹ́ẹ̀ bàbá wa édi sàlà ayọ̀gbà ní bàbá wa tàbárùkù ilé bàbá wa níyìn bàbá wa Mawlana Sheikh Muhammad Bello ọlọ́run bá sàlékún kẹ́ gbogbo wọn sàlékún àánú rẹ̀ sí fún wọn bisimilayi kulubullah bisimilayi rahman rahim kulubullahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àwọn tí wọ́n ṣẹ́kù bẹ̀ láti bàbá wa gbà lónìí bàbá wa alájí àgbà tòní ọlọ́run dákun mọ́ dààmú bàbá ọlọ́run mọ́ hàn wọ́n léèmà ọlọ́run bá fi wọn lẹ́yà balẹ̀ sí gbogbo ohun tó ṣe fún wọn lóore nídùnnú ọlọ́run mọ́ fọwọ́ bàjẹ́ kàn án àdàgbà yọwọ́ kọ́ ọlọ́run mọ́ fi ṣàdéhùn fún wọn náà ọ̀làlá ìlà tí wọ́n máa gbáyé ìdùnnú wọ́n ti wọ́n gbáyé ìnira bá a ti ṣe fún bàbá yìí gbogbo tí wá jẹ́ bàbá látòkété délẹ̀ ọlọ́run àtèrè àtẹ̀yìn àtòjúlówó ọlọ́run dákun má kàkàkà lẹ́kún amámàlè òkú tí bá gíláàsì ti fọ́ ọlọ́run dákun mọ́jọ bá gíláàsì bàbá alájí àgbà aṣèṣì bí oko nǹkan afẹ́lẹ̀ wọ́n ṣèṣì lọ lè bá a ní ọlọ́run mọ́jọ bá gíláàsì bàbá alájí àgbà bẹ́ẹ̀ láti bàbá alájí àgbà ká gbogbo tíjà àwọn àfọ́ àwa ẹ̀rọ ká gbogbo tíjọ́ ọmọ kéwú kọ́dà tó lólùfẹ́ bàbá alájí àgbà tí èso ọmọ kéwú ọlọ́run dákun já náà bá ti tọ́ fún bàbá jẹ́ ọmọ ayílẹ̀ fáwọn náà ọlá sẹ́yìn ní òjúre Muhammad sallallahu alaihi wasallam bàbá wa ìmáàmù tòní nílé ńlá Mawlana Sheikh Abdulateef Muhammad Bello ọlọ́run bá àṣàlékún para sí fún wa bá àṣàlékún àlàáfíà ara sí fún wa ọlọ́run à ń dúpẹ́ já dúpẹ́ náà jálẹ̀ ọlá sẹ́yìn ní òjú mẹ́jà arẹ́gbọ́ ẹ̀yìn ọlá àwọn ẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ láti rí àpá àwọn oníwàásí orí akárí gbogbo àwọn tá a ti dé àtàwọn tí wọ́n ń bọ̀ ọlọ́run dákun má dáwọ́ àánú ẹ̀sùn ẹ̀mí kọ̀ọ̀kan wa yóò máa dá fún wa sí yóò máa dá fún wa sí Al-Fatah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim. Ghayril maghdubi 'alayhim waladdallin. Àmín. Apá wọn máa lè ọlọ́run dákun àtẹ̀yìn àti gbogbo àtàjọ ọjọ́ wa kí ó sàlékún àlùbáríkà gbogbo wa ọlọ́run sàlékún àlùbáríkà gbogbo wa ọlọ́run sàlékún àfáwà jẹ́jẹ́ wípé àfáwà tẹ́tí dé gbogbo iná lákì bá gbàdúrà wa sí subhana rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sọlá ẹni. Bàbá wa tí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa àfáwà Nàìjíríà wọ́n ti ń bẹ̀ ti pẹ́ wọn ò sì gbó lójú kan wọ́n tẹ̀síwájú ọlọ́run lọ́kọ̀ọ̀rọ̀ ẹ mọ́lì báṣì. Àmín. Ẹ̀dá láwọn lè rọ̀ kájọ fún wa. Rahmanir Rahim. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. Ẹlẹ́fẹ́ ṣe ẹ̀pìn ẹgbẹ̀rẹ̀. Wọ́n sì ní kí owó ọkọ̀. Bàbá wa ṣẹ́ẹ̀kì wa Dr. Abdulgani Owóyalé. Bàbá mi bá àtijọ́ ń lọ láti jọ ìlọ. Síbi kan tí wọ́n ti dí. Mo sì lẹ́yìn bò nìkan tí mo ti lọ. Wọ́n sì padà lọ sí wọn náà. Ọ̀rẹ́ làwọn máa ń lọ. Bàbá sì lọ ọ̀rẹ́ náà. Ọlọ́run lọ́mọ bí wọ́n máa ń wálé pẹ̀lú gbogbo ọ̀rẹ́. Tọ́da. Àwọn bàbá wa lè kí wọn bá ṣe kàpẹ́lá tí. Ẹ̀dá àmúra bọ́ọ̀lù bá ní kó wó pé ó lè dá máa ń gbà fún tó bá jìnà bá wọn. Ẹ̀dá kun ẹja máa lọ bí ètò kan Muhammad Bello Faisal Al-Qur'an wọ́n wá gbé Kùránì fún wa. Ọba láti Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. اسمي محمد بلو فايزو من معهد الفرقان الأدبي
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وقد خاب من دسى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. ẹ̀dàkùn ẹni Allahu Akbar. Allahu akbar kabira. Ọlọ́run sọ àmà tó mọ tó fẹ́ kí ó sì máa tó yé bí bàbá àdáyé àgbo ni Kùránì ẹ̀dààmú rẹ̀ ká tó wá kí pẹ̀lú ọjọ́ eré yìí. Allahu Akbar. Ọlọ́run bá kí àlàyé àgbà sí àgbáríkà náà máa pọ̀ àbá àfẹ́sọ̀n. Ọlọ́run yóò dàgbà. Ọlọ́run ní lé ọkùn ní Kùránì. Ẹ̀dàkùn ọmọ tó kù tí yóò tó kí àkùrá. Ẹ̀dàkùn àfáà mi ẹ̀lùkọ́ àwọn tó máa fẹ́ kí wa káàbọ̀ àmì eléyìí tó gbé ọ̀nà àrà yọ ó gbé ọ̀nà àrà yọ lẹ́ẹ̀kan náà ó gbé ọ̀nà àrà yọ ẹ̀lùkọ́ òní wọ́n wá ní gbogbo ọmọ ilé kí ó lọ́ fẹ́ parapọ̀ tó fẹ́ kí àlàyé àgbà káàbọ̀ wọ́n máa bọ̀ àbájá Àmíù iṣẹ́ tó ọmọ ṣe púpọ̀ ní dákun.
وحسبنا ما لغي pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kára ká gbáríkà yín Àmín. معهد الفرقان الأدبي للدراسات العربية والإسلامية wọ́n bá tí wọ́n máa bá ti wá lè kí orí ọwá lè kí wà lájẹ́ àgbà náà ọ́sà gbogbo tí jẹ́ Ó ti rí nù. èmi náà lọ máa ń bẹ̀ ìwọ náà lọ máa ń bẹ̀ Insha Allah. a lọ síbi ọ̀rọ̀ ọlọ́run Kò sí tọ́kàn jù báwọn lọ. bàbá wa dókítà sí ti ń bẹ́jọ kólẹ̀ bàbá wa Dr. Abdulrasheed bàbá wa níta àmọ́dù Insha Allah. ọlọ́mọ́sà fi wà sí àgbáyé Àmín. iṣẹ́ tí wà ká ń bẹ tí wọ́n á ní ẹ má bínú Abdulrasheed Yusuf Abdulrasheed Yusuf ń ká ní àdìrà pàdé àti òun náà wà sí ọjà ní bàbá wà sí àgbáyé bàbá wa ìtàn pariwo pé àti ìtàmọ́dù ọlọ́mọ ẹ̀dá wọ́n ti gbó kọnu ẹni táwọn afáwà bá ń dápọ̀ púpọ̀ kọ́sà má bẹ̀sẹ̀ dánú lókè ibi tí ń lọ ọmọ sì kí ni Ọmọ fẹsẹ̀ dánú. yóò débi tí ń lọ Yóò débi tí ń àmọ́ lọ. ìjọba bá ti gbọ́ pé wọ́n sì máa ń pè àwọn ọ̀rẹ́ lómi pè ní ẹgbẹ̀rún èèyàn gbẹ táwọn àfáwò pé ìjọba ti ń pe ohun mẹ́jọ sú ọ kọ́dà tó bá fẹ́ wá ṣúṣú máa ṣàwọ́sù lè láì mílẹ̀ ṣe ìgbọ́nà yìí kọ́dà rẹ̀ jẹ́ àgbà ni máa bọ̀ ní ìyọ́ bàyálẹ̀ àmáìkì Ẹ̀sọ̀lẹ̀. àlà ń gbé ká àlọ́ sọ́dà bàbá láti sọ̀rọ̀ ọlọ́run fún wa àwa táwa ń jòkólẹ̀ yìí àwa náà ni àjọ máa kí bàbá rẹ̀ jẹ́ àgbà Insha Allah. ilé kí ó sí bàbá rẹ̀ jẹ́ àgbà dálẹ̀ èyí nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí kọ́ yẹn kéwò Okay. nígbà bàbá dálẹ̀ pípọ̀ ilé kéwù la kó jọ yìí Okay. ọ̀dà gbọ́ nóta kí àwọn bàbá ti kó àwọn nǹkan kí ó dé oṣù mẹ́ta ní àwọn ìmọ̀ kí Bẹ́ẹ̀ni. ẹni tó mọ̀ lórí ní sọ̀rọ̀ Na'am. oṣù mẹ́ta ọ̀sọ̀ lágbára Bẹ́ẹ̀ni. Ọ̀kan ṣẹ̀ṣẹ̀ ló mú wájú ní ìlú. bàbá gbà sí ṣe èyí àwọn èèyàn ní ọ̀dà ẹja bẹ̀rẹ̀ dá ọ̀yẹ́ máa wá ẹ̀kọ́ jọ bàbá jọ́sìn sọ ya ọmọ tó gbọ́ ní wọ́n ní 47 àbí 40 ni wọ́n Bẹ́ẹ̀ni. làwọn tó kọ́kọ́ gbó wájú àrẹ́jà bàbá dálé yóò rẹ̀ 1926 tí wọ́n jókòó sínú kíláàsì Wọ́n sì kà wọ́n. 1926 wọ́n sì dákọ̀ wọn lọ gbọ́ kíṣẹ́ẹ̀tì náà Bẹ́ẹ̀ni. wọ́n máa bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Pátákó. 40 wọn ìtajáde lára àrẹ́jà àgbà nísìn mílíọ̀sì ni Bẹ́ẹ̀ni. bàbá ń kà pé lágbájá níjòkó lẹ́yìn ní ẹni wọ́n bá jọ máa jọ àrẹ́jà àgbà kọ́ dáwọ́ kárí bẹ́ẹ̀ ti náwó òun náà àlùbárí kò tèbi owó yín Àmín. lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ òun ní kọ́ Àmín. gbogbo ara lè lò ní náà Bẹ́ẹ̀ni. ọwọ́ àdọ́gọ́rùn ọdún lónìí ọdún 2026 báyìí wọ́n 40 years ẹ̀yìn bá làjá gbé sí èèyàn lásán Kò ṣe o. Kò ṣe o. ọlọ́run kà wọ́n dá àwọn náà wá mọ́ tọ́nà sí fáwọn Ládìlà. ọlọ́run ní sí èèyàn báyìí kó tó máa tẹ̀lé báṣubàṣu ọlọ́run ní sí èèyàn báyìí kọ́ rẹ̀ kọ́ ọmọlàkejì ọmọ bínú ọlọ́run ní sí èèyàn báyìí kọ́ pa àkún ní nǹkan jẹ́ Bẹ́ẹ̀ni. ọlọ́run ní sí èèyàn báyìí kọ́ pa àwọn ọmọ tí wọ́n kọ́ lásà Láìlà. wàláhì tó jẹ́ ká rójú sínú gbogbo wa tó yẹ kí wọ́n bá ń bá yẹn jà tó máa sọ wọn kí ò rẹ̀ kí ẹ láàlà sí rẹ̀ ìjọ wọn bá rí yẹn láàlà sí mọ́ láàlà sí àwọn ọmọ Ìyàn mi sí fọ̀ ni. Ìyàn mi sí fọ̀ ni. ọ̀dẹ̀ níyìn ni Tẹ̀lé yín ni. wọ́n bá ti kọ́ àwọn ọmọ rẹ̀ níjà níjọ́ tí wọ́n bá rí àràtà tí wọ́n bá jà àwọn ọmọ rẹ̀ lóbìnrin kù Ó ti rí nù. Tọ̀pọ̀ wọn àbájọ màkígbà ẹ dákun wọ́n bẹ́ẹ̀ nìkan jà ó. bàbá ní àwọn èèyàn retí bá tú àwọn ọmọ wálẹ̀ a sì tú àwọn ọmọ wálẹ̀ èyí ò wá jẹ́ ìsìláàmù La ilaha illallah. tí wọ́n bá sọ fún ọ pé kí ní jádàbíyà sọ pé àìsìláàmù Allah. àlàáfíà ní jádàbíyà àlàáfíà ní jẹ́ kí ni Àdàbíyà. wọ́n bá wá lè kí wà lẹ́jẹ́ àgbà tí wọ́n bá ní ọbẹ̀ yàn máa ń fúnra ara àwọn àbúrò rẹ̀ náà máa nígbà náà àtà níbọ̀dá kọ́dà kọ́ máa máa dúdú wọn ìtàlàjẹ́ àgbà ìtàlàfíà wọn fi ń jọba náà nù Bẹ́ẹ̀ni. ẹ̀dàkùn bọ̀dà fi ń gbà àwọn bọ̀dà wọn bẹ̀rẹ̀ náà ní ìwọ́n wá máa dójú la nínà kí ni bàbá wa fà rábà náà Ní ọba nígbà tó kò béèrè. bàbá ẹ máa ń wọlé Máa rọra. bàbá ti rí wọn báwọn olóyè ọba lọrin ní wọn bá Bẹ́ẹ̀ni. àyà máa ṣe sóhun náà wá Ṣéhù. Ṣéhù. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ilé tó ń wá lọ bẹ́ẹ̀ láti gbà náà بẹ́ẹ̀ni.
àyà bàbá mọ́láyé wọn ló ń bẹ̀. ilé tó ń ra pòdúsì àwọn èèyàn bámú tí ò ló ń kà. tí ò ló ń kà wọ́n dàbí àwọn wálé ọmọ ilẹ̀ ọkà wá ó tún lọ tábìlẹ̀ pẹ̀lú lágbájá náà o. kò sí ní tẹ́lẹ̀ ní o. kò sí ní tẹ́lẹ̀ ní o. ó ti wá tó báyìí. ọkà wá fò ní o. bẹ́ẹ̀ ni. àtàníwà láì kọ́dà nípa wálé ọmọ ilẹ̀ ní àfáàgbọ́ ọmọ ilẹ̀ yìí kò ní. Àdàbíyà ọmọ àti tí wọ́n jòkó kíláàsì láti gba sàádà. láì láha ìlọ̀rọ̀. láfàgbà wálé ọmọ ilẹ̀ ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ni ọ̀dọ́ tí yóò náà Bẹ́ẹ̀ ni. ìyàwó yìí náà. bẹ́ẹ̀ ni. wọ́n lákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀tì tí wọ́n gbà bá wá dálẹ̀ lẹ́nu ẹ̀sìsì wọn àkọ́kọ́ sẹ́ẹ̀tì tí wọ́n wá jáde tálíbà jẹ́ ìta sọ fún wa wọ́n ní wọ́n gbàgbé ní 1936. 1936. bàbá mufti àná àwọn sọ̀rọ̀. yìí ò fẹ́ mi o wọ́n ní kọ́dà bàbá wa kó wá tẹ̀lé bàbá náà lọ́lé wọn àwọn lọ́sẹ̀ méjì bẹ́ẹ̀ táwọn fi bá wọn gbélé ẹ̀sà ní òkun. La ilaha illallah ṣe Sharafuddin. pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì wọn. 1936. 1936 wọ́n wá ń parí lọ 37 ní bàbá wa aláwọ̀ ńlá tá a lọ bẹ̀ lánàá làwọn náà jáde lọ́dọ̀ àrẹ́jàgbà. ẹ wojú àbá tí ń bá a bọ̀. àbí àṣewá ní tàbá yìí. tó ṣe é báwọn ó ti pé 90 years ní àti tó ń pé lọ ní ìdíbọ̀sẹ̀ ti jáde. La ilaha illallah. 90 years ti pé bẹ́ẹ̀ àbí 1936 1926. ọlọ́run dákun mọ́sà fún kí alájẹ́ àgbà sí. àmín. dákun bá ti rajà alájẹ́ àgbà lọ lè ra tiẹ̀ náà. lọ́ọ́ rà á. bọ́lọ̀ tí wàá ṣe ni kí wàá alájẹ́ àgbà ilé tó ti ní mẹ́gbà náà owó rẹ̀ wá wọ́n. ẹjọ́ wọlé tó súnmọ́ owó rẹ̀ wọ́n o. bí àwọn bá fẹ́ wọ́n ti dáyé nísìn pọ̀ fẹ́ wọ́n ti dáyé owó lé kéwì ti dáyé nísìn. àbárò sọ fí 2,500 ní ọ̀sán lọ́dún kan. ọwọ́ o. 2,500 naira. ní ọ̀sán lọ́dún kan. èyí sì mẹ́ta tíra tí lọ́dún o. ó wà á rà tíra mẹ́wàá tí ó kó fún wọ́n jẹ́ 2,000 naira. ọmọ lọ́dún kan. yíyọ ọmọ bá ti wá pàṣẹ kọ lọ báwọn kọ wọ̀ dájú owó yìí wọn lọ́wọ́ àfà ọwọ́ agbára. ọwọ́ aláàgùn pé owó yìí dé ẹgbẹ́ ló ní ìdájọ́ san. èló ní ìdádí san. ìdájọ́ wa san 3,000 naira lọ́dún kan. owó sáré yìí wá gbọ̀bọ̀ yìí lọ́dún kan ní kẹsẹ̀ táàmù kan o. lọ́dún sáré kan wá kéré. san 4,000 naira lódìdí ọdún kan. bàbá tó wá sí àbá tó bá tó ẹni tó bá tó wá já sí pé ọlọ́run bá ṣe kankan fún bọ́yọ́wọ́ dùn àbẹ́sẹ̀ ń dùn alájà àgbà fún wa ti fòfin kalẹ̀ kẹ́ gbọ́dọ̀ gbóòlì fún lọ́wọ́ àbúrò ẹ̀ sáàmù kọ́ máa lọ bẹ́ẹ̀. La ilaha illallah. gbogbo ẹni tó bá ti ní àbàwọ́n kan láà. kan láà tọ́lọ̀ fi ṣàdáwọ̀ bàbá ẹ má ó ti wà bẹ́ẹ̀ nígbà gbọ́dọ̀ gbóòlì fún lọ́wọ́ má wàá torí ẹni òkú bí rẹ lẹ́sẹ̀ owó yọ pọ̀ ju. dákun ilé kí wo sí ilé kí wo àrọ o. dákun. ẹja máa lọ gbọ́ wá sí. bẹ́ẹ̀ni. ilé kí ó náà ní ṣe bá a ṣe ti ń tò ó bẹ́ẹ̀ bá dé tìlẹ ayáwá ní tìlẹ ayé lọmọ tí ń bẹ́ẹ̀ 1,500 nílé kan ní. bẹ́ẹ̀ni. ní kíláàsì ẹyọ kan. bẹ́ẹ̀ni. wọ́n máa kà á bí wàá ní tìlẹ ayé alif bàbá wọn jẹ́ 1,500 nílé kan. sáyẹn ní tìlẹ ayé wọ́n lé ní 1,000. sáyẹn sì tìlẹ ayé kíláàsì mẹ́ta ni wọ́n kún wọn sí. bẹ́ẹ̀ bá wá dá wà dájí abálọ̀sọ́ bí ẹni tí ọkọ̀ ọmọ ní wíkẹ̀ndì yọ̀ ń làágùn ní máa ń jẹ kàwálé láàárọ̀ gbàgbà ní wọn wíkẹ̀ndì gidigidi torí wọ́n rọ̀ wá bá mú ni kò sí kíláàsì kan wà fún mọ́ra nísìnyí for less than 700. sáré ìsánáwí ìjọ wọn lámà lọ́mọ 200 ní bẹ́ẹ̀ sáré ìsánáwí ọdún yìí lọ́mọ tí kò tí kó ti máa bí tí ń lọ tí nǹkan kò sí 6OT ni wọ́n. kí ni pé sáàkì ní sí pé àwọn bàtà tó ń làágùn lọ́wọ́ báyìí tó dídá sí bẹ́ẹ̀. tí dáàsì wà bẹ́ẹ̀ dídá sí bẹ́ẹ̀ tí wọ́n wá sáàkì. jọ́ta pé rẹ́gísítà àkọ́kọ́ wọ́n wà ní dáàsì tó kọ̀ lẹ́pẹ́ ọ́ làágùn díẹ̀. odò wọ kíláàsì gbogbo tó àwọn tó ń tẹ́kọ̀ọ́. làágùn wọn náà ọlọ́wọ́ bá a sànú wọn. àmín. èyí tọ́lọ̀ bá ti sànú ẹ̀ lọ́dún ọdún tí ń bọ̀ yóò máa kà á. insha Allah. ẹja máa lọ́gbọ́ wá sí bísímìlá. هذا الكمال حبيب الله أسوتنا مفتي الديار طويل الباع والأدب طابت صنائعه جمت لا
أساس شرقته باللين في الخطب أعجوبة الدار العلم ما له شفع أرد الجالة والقطاع والعقب أرد الجالة والقطاع والعقب ورحمة الله يوما ورحمة الله دوما للكمال على من للسنين مع الأزواج والنسب من للسنين مع الأزواج والنسب. ẹlẹ́kùn àfi orúkọ ọlọ́run bẹ̀ wá a sì fi ànábì Muhammad bẹ̀ wá sallallahu alayhi wa sallam. ẹjá jọ wí pé a'udhu billahi minash shaytanir rajim أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم. alhamdulillahi rabbil alamin الحمد لله رب العالمين arrahmanir rahim الرحمن الرحيم maliki yawmiddin مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run الحمد لله ẹlẹ́pẹ̀já sọ pé alhamdulillah الحمد لله. atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀fà nábì Muhammad صلى الله عليه وسلم. lẹ́yìn ọpẹ́ àti àsàlátù tá a ṣe الله akí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níjòkó الله látọ̀dọ̀ bàbá wa àgbà bàbá wa àfáà Àràpàná أدام الله حياته. olóyè ọba Ìlọrin شيخ ọdẹ abẹ́bí kan sí شيخ ọyá ń gbẹ́lẹ̀ takólóògbé dáadáa. شيخ الله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Akí bàbá wa sí jòkó ṣé لا. Ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa. آمين Àárín pẹ̀lú Ọlọ́run ní tí ó dàrú. آمين. Akí àwọn àfá wa Sheikh Dr. Abdul Ghani. أدام الله حياته. Ṣẹ́gbẹ́ pé gbàdá ti bẹ̀rẹ̀ ètò yìí àwọn àwọn náà ní. الله. Ọlọ́run bá wa sọ yín lẹ́sẹ̀ dáadáa. آمين. Akí gbogbo àwọn àfá wa ń jòkó lẹ̀. الله. Àwọn àgbàlagbà pọ̀ ń jòkó. Èyí tá a ti ń ṣe yìí dábàá ní ó ti kan wá sí ó ti ní táìmù ó sì tó nǹkan ó ti létò akí gbogbo ẹ̀yin àgbàlagbà abẹ́lọ́run àárín pẹ̀lú Ọlọ́run kọ́lọ̀ mọ́jì ó dàrú. آمين. Ayé ẹnìkọ̀ọ̀kan yàtà ayé yín Ọlọ́run mọ́jì ó bàjẹ́. آمين. Ọlá àmínà. آمين. Àwọn kí àwọn àfáà wa لا. bàbá wa tó ṣe pé ní àwọn náà ni wọ́n ń gbàlejò bàbá wa Àlájì àgbà lénìí. الله. Bàbá wa Al-Khalifa حياكم الله. Fadilatu Sheikh bàbá wa Abdul-Latif حياك الله حياك akíyín púpọ̀ الله. abẹ́lọ́run àárín pẹ̀lú Ọlọ́run kọ́lọ̀ mẹ́jọ dàrú. آمين. Akí bàbá wa sí jòkó ọba tó ṣe rí ní khayru khalafin li khayri salafin. حياكم الله. Ọba tó ṣe rí láàrólé dáadáa fún àwọn ẹni rẹ̀. Ọlọ́run kọ́ dákun Ọlọ́run mọ́sá àdékẹ́mì yóò gún. آمين. Bàbá wa Sheikh Abdul-Latif Muhammad Bello náà ní ìṣàkóso àpẹẹrẹ lápẹẹsẹ àmín. آمين. Bàbá wa ìmáàmù náà, bàbá wa ìmáàmù àgbà, bàbá wa ìmáàmù lílá. لا. Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún yín. آمين. Bá wa ṣàlékún ìdùnnú yín. آمين. Ọlá àmín. آمين. A kí gbogbo inú ilé pátá. لا. Bẹ́ẹ̀ la kí gbogbo àdúgbò tá ń bẹ ń bẹ yìí. A kí àfáà wa Sheikh wa Muhib àti gbogbo ẹ̀yin bàbá wa Tunjina
gbogbo àwọn anú ilé pátá la kí ìgbàlejò bàbá Àlájì àgbà lẹ́ni àlùbáríkà tó kún ọ̀rẹ́ tí ń bẹ lọ́wọ́ wa nà. Èèyàn ní gbarú àlejò yìí kọ́rọ̀ yọ ọmọ dà sí. وإلا أسمنا المقدسة. Adúpẹ́ wípé bá ní ọmọ Àlájì àgbàdà, ọmọ akéwú Àlájì àgbàdà, adúpẹ́ báwa náà ń bẹnu ọmọ Àlájì àgbà. وإلا أسمنا المقدسة. ومقايا ينبت أعلام من المجد. Gbogbo àwọn àyùbá Nabi Muhammad àlẹ́yọ̀. Mo kí gbogbo ẹ̀yin àfáà wa àwọn àfáà wa elétò. Látọ̀dọ̀ àfáà wa ọmọ ilẹ̀ yìí. Èka ni gbogbo àwa tá à ń ṣètò yìí. Ẹ̀yin ò ní ṣe ewé ètò yìí kọ́rọ̀ yẹn ọmọ dà sí o. Ọ̀rọ̀ yẹn ó kàn máa dà sí ni. Ọlọ́run wọlé àhídìmọ̀ bàbá tẹ̀ ń ṣe yìí bá ń ṣe. Ọlọ́run pásá àdékáwa náà láṣeyọrí dáadáa. Mo kí àwọn afáwa Sheikh wa Sàràfùdí. Mo kí afáwa oníkan kéwú. Mo kí àwọn afáwa Àlájì wa Umaru Elefọ́. Ó kọjá mi máa ń pè wọ́n ní Ansaru Ìsìlámì. Àwọn gan Ansaru Ìsìlámì ẹ̀rí ńlá padà sí ibú. Mo kí ọ̀rẹ́ mi àfáwa táàjọ kẹ́kọ̀ọ́ ń já ní àlọ́rin. Ọlọ́pàá sábà ń gbó tì í. Ọlá amínà. Alhamdulillah. Àbáwa Jánẹ́sì àgbà. Àbáwa Ìfàlà. Mo kì í púpọ̀. Ẹlẹ́kùn àbárọ̀ sọ bí ń kọ́ sékèdè kí wọ́n ti lọ lé. Bàbárọ̀ sọ bí bá kọrin ẹ̀rù pé ẹ̀sì pé wọ́n ń gba wáhàyí ni. Wáhàyí ní ń gbà látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ tájúlé àdájọ́. Léde àwọn ọmọ Àlájì àgbà à ń bẹ ní ìta ilé bàbá wa àgbà. Bàbá àlùbáríkà, bàbá eléríire, bàbá wa tádàpọ̀ wọn, bàbá wa Sheikh al-Imam Muhammadu Bello Abdulsalam. Bàbá wa àgbà Ad-Da'iyatul Kabir. Bàbá bẹ́ẹ̀ gbé gbogbo ojú ayé wọn dáwà ni wọ́n fi ṣe. Gbogbo ojú ayé bàbá, gbogbo òṣèlú wọn pé kí sí Ọlọ́run ni. Bàbá tí wọn ò ráyè jòkólẹ̀ sójú kan nítorí pé mo fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run. Ọlọ́run wá kí wọn kú iṣẹ́. Ọlọ́run sì compensate wọn. Ẹ wá wò inú kíkí tọ́lọ́run kí wọn pé ọkú iṣẹ́ bàbá wa Muhammadu Bello nínú kíkí ọ̀hún bàbá wa Khalifa tí wọ́n bẹ̀ ń jòkó. Kí wá sàwọn ó tún wá kí wọn, ó kí wọn, ó kí wọn. Ọlọ́run kọ́ dákun àlékún kí Ọlọ́run, àlékún tẹ̀, àlékún ìyọ́nú Ọlọ́run. Ọlọ́run mọ́sà máa bá wa ṣe fún bàbá. Ẹ̀lákẹ́ bá ń ṣe ámínà. Bàbá wa tàǹbẹ̀lé wọn léni, tàǹbẹ̀ níta wọn léni, tàǹbẹ̀ lọ́dọ̀ wọn léni. Nínú àwọn dàrẹ́kì ọmọ kéwù bàbá wa Àlájì àgbà náà ni bàbá Muhammadu Bello wà. Kọ́dà wọn a tó máa pera wọ́n tì ní ìṣù. Agbára ni bàbá sì fi kéwù. Akẹ́ àwọn àwọn akáàtì ni ọlọ́wọ́ bá wà tó tì í. Àbá yìí kéwù. Bàbá wa tàǹdé wẹ́jú tàwọn eléni gẹ́gẹ́ bí wọ́n ní bọ́ méjì ọba pátán yóò sì gbárọ̀ ọba. Ọtí ò sojú àwa gẹ́gẹ́ bí tàtà bá láti 1963
ní bàbá wa ti wà pẹ̀lú bàbá wa Alhaji Àgbà. 1963 bàbá wa tá ń bẹ́ta wọn ọmọ fẹ́ràn Alhaji Àgbà púpọ̀. Fẹ́ràn bàbá ìfẹ́ òun lọ́kọ́ ṣáájú ìfẹ́ràn òun lọ́kọ́ ṣáájú wípé gbogbo owó àṣítàrà ìjú bàbá Alhaji Àgbà ọba sí lẹ́kọ̀ọ́ bàbá àwọn ọmọ abẹ́ ń wà sí náà. Ìfẹ́ òun lọ́kọ́ ṣáájú kí wọ́n tó dọ́mọ kéwù bàbá. Omi ti sábí ilé aláàlàjẹ́ àtàbí. Omi ti sábí ilé aláàlàjẹ́ àtàbí. Èèyàn ò sì ní fẹ́ràn Alhaji Àgbà tọkàntọkàn kágbàkọ̀ ọmọ dára rẹ̀. Gbogbo ẹni ọba fẹ́ Alhaji Àgbà tẹ̀mítẹ̀mí àlùbáríkà dára ń tọ̀. Kọ́dà bí ọ̀kéwú lọ́dọ̀ wa. Tí ọ̀sá fẹ́ràn wọn, ọ sì máa rórí Ọlọ́run. Àbá ọ̀rọ̀ sọ bí. Kálámù yóò ní kú o. Ọmọ tí sàbí ìlàlẹ̀ àlàmẹ̀tìlẹ̀ àtàbí. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún nípa bàbá wa tá ń bẹ́wájú táwọn lẹ́yìn. Torí pé ìgbésí ayé bàbá wa náà ó tó ní ẹ̀kọ́ fún gbogbo àwa tá ń jẹ́ ọmọ kéékèèké àwọ̀ ọ̀dọ́. Bàbá tó ṣe wípé wọ́n fẹ́ràn wa àti bàbá Alhaji Àgbà púpọ̀. Kọ́dà àwa tó ń lò tàn. Gẹ́gẹ́ bí ìjà àfà àti bàbá wa tá ń bẹ́wájú táwọn ẹ̀. Gẹ́gẹ́ bí ìjà àfà wọn. Gẹ́gẹ́ bí ìjọ ọlọ́mọ akéwù iṣẹ́ ọlọ́mọ akéwù tí wọ́n máa ń ṣe. Bàbá tẹ́lẹ̀ wọn Ọlọ́run bùn wọn ní màlìsáàbù púpọ̀. Ilmul hisab wọn Ọlọ́run bùn wọn nígbà náà kéèyàn máa ṣírò kó máa ṣèṣirò ń bí iyẹ̀pẹ̀ nísìn kó sì máa mọ tí ó ṣẹlẹ̀ tí ó jáde Ọlọ́run bùn wọn nígbà náà. Àmọ́ látara yìí máa lọ wá sí bàbá wa Alhaji Àgbà. Tí bàbá ẹ̀sìn mọ̀ pé wà sí bàbá tàwídù yìí rẹ̀ ni. Súnnà náà ni. Látara yìí máa lọ wá sí bàbá tí bàbá ó máa pariwo pé àlìfáàlù wa zájírù. Wọ́n lè kó hánù kó lò ọmọ. Àlìfáàlù wa zájírù. Kí ló wà sí bàbá mi? Wọ́n lè kó hánù kó lò ọmọ. مدللون ودون لغير أكفال مدللون ودون لغير أكفال Bàbá Akifal yẹ́wò òkú fúlù ní. Bàbá ọmọ pariwo pé àlìfáàlù wà sájì ká máa yẹ nǹkan wò. Ká máa gbé gẹ́gẹ́ bí Súnnà Nabi Muhammad. Wọ́n ní kò hálò kó olùrọ̀ mọ́. Wàdúrà ní Déyìbì. Wàdúrà lè bá ìbì àkìfàánù. Mọ̀lẹ́lúnà. Wàdúrà lè bá ìbì àkìfàánù. Gẹ́gẹ́ bí wáàsí tí bàbá wa máa ń gbọ́pọ̀ lẹ́nu bàbá. Bàbá wa tí wọ́n lọ yìí, bàbá wa tá ń bẹ́ńtà wọn. Wọ́n ní látara wáàsí wọn làwọn ti fi iṣẹ́ ìmọ̀ ẹ̀sẹ̀ ìsáàbù kalẹ̀. Látọ̀dún tó ti pẹ́ o, ká máa tẹ ìpẹ̀. Wọ́n sì fi ilẹ̀. Ọlọ́run bí ti kẹ́ wọn ń bẹ̀ púpọ̀. Kọ́dà bàbá ní látara bí fi ilẹ̀ ebi rẹ̀ pa wọ́n díẹ̀. Wọ́n náà mọ̀ wá ní rárá ṣe bàbá Alhaji Àgbà ní ọ̀gá. Wọ́n là nẹ́bì ní a máa ṣe àwọn òní ṣe é mọ́. Ọlọ́run mọ́ sábà kí bàbá wa ní. Ọ̀ṣọ́ bí náà ló tó wù. Sàkọ̀rọ̀ lọ bí sẹ́kọ̀ lọ ilé. Wọ́n mẹ́rin rí kójú òkú lẹ̀ ni. Ọ̀ṣọ́ bí ní lóòótọ́ ní ìran Nabi Muhammad. Ní ìsìnkú Nabi láyé. Àmọ́
للكمال مجددا. Àmọ́ mò ń rí ànẹ́bì, èrí àwọn ìwà ànẹ́bì, àwọn àti ànẹ́bì lára bàbá wa Alhaji Àgbà. Béèyàn bá fẹ́ mọ ìṣe ànẹ́bì, ìwà ànẹ́bì, kó máa kọ́sí Alhaji Àgbà. Béèyàn bá ti ń tẹ̀lé bàbá, pípé jèmi náà máa ṣe b'Alhaji Àgbà ti ń ṣe. Ọ̀rọ̀ ti kẹ́ wọn tó wọn ò wo yẹ̀pẹ̀ rí, wọn ò yẹ nǹkan wò rí, wọn ò sì purọ́ fún yàn. Wallahi uswatuna. Èyí káwà mú wá nù. Mo fi ti kíárì pẹ̀lú ìlòlè bá ìwọlé àdàdé. Bàbá Alhaji Àgbà kí lọ wí àbá yìí? Bàbá Alhaji Àgbà. Wallahi uswatuna. Kò sẹ́ni tí ò ní máa wí àyè. Mo fi ti kíárì pẹ̀lú ìlòlè bá ìwọlé àdàdé. Bàbá Alhaji Àgbà àwọn ni kú síwájú náà. Àwòkọ́ṣe ti wà. A sì dúpẹ́. Ipá Ọlọ́run ní ààrẹ ni wòkọ́ṣe. Bàbá wa ṣe kà fìgẹ́rì. Kìí ṣe gbogbo àgbà ló ṣe ń wòkọ́ṣe. Adúgbò mo fò ti kíárì kọ̀wé ìrọ̀lẹ́ báyìí wọlé àtàdé. Kí n tó já síbi ọ̀rọ̀ ti bàbá, mo fẹ́ sọ díẹ̀ sí nípa ọ̀rọ̀ bàbá wa tá jòkó ń tà wọ̀nyí. Bàbá tó fi gbogbo ojú ayé wọn sí náà. Wọ́n ní 1963, Muhammad Bello. 1963 ni wọ́n ti jọyìn bàbá wa Alhaji Àgbà tí wọ́n ti di jẹ̀mọ́ àwọn. Ọdún náà pẹ́fà, bẹ́ẹ̀ bá wọ́n 1963 ṣé kò tọdún mẹ́wàá ní sí. Báyìí ké wọ́n dà 63 years. Wọ́n wá jẹ́ nìkan bí pé wọ́n sábà jòkó sójú kan látara dáwà. Wọ́n a máa lọ ìlú oríṣiríṣi káàkiri. Kọ́dà látara dáwà yìí. Bàbá wa national mission àwọn díẹ̀. Alhamdulillah. Mo ti kìí orí ìrọ̀lẹ́ bá ìwọlé àgbàdo. Mo ti kìí ìrọ̀lẹ́ bá ìwọlé àgbàdo. Bàbá wa Muhammad Bello. Káàmbẹ̀ níta wọn. Látara dáwà wọn kiri ọ̀pọ̀lọpọ̀ ìlú káàkiri. Mọ́sálásí tí bàbá dálẹ̀ láyé tí wọ́n kọ́ tọ́lọ̀ ń kọ́ látọwọ́ wọn. Ó yìí tó mọ́sálásí wọn kàrà. Pé látàwọ́ bàbá, Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. Gbogbo ẹni ó bá rí ìwé ìdíkọ́ bá wí gbọ́rọ̀ ti kíárì kọ̀wé ìrọ̀lẹ́ báyìí wálé àgbàdo. Mọ́sálásí mọ́kànlá ni bàbá wa Ọlọ́run kọ́ látọwọ́ wọn. Bẹ́ẹ̀ bá yìí ti kọ́ mọ́sálásí kọ̀ọ̀kan tá, wọ́n sì dájẹ̀ máa lásàlátù lẹ́gbẹ̀ẹ́, wọ́n sì fi máàmù lọ́lẹ̀ níbẹ̀ kó tó lọ lórí. Iṣẹ́ tí bá kọ́dà nínú ibi tí wọ́n kọ́ mọ́sálásí tí ìlú Básítà ń bẹ̀ẹ́. Níbi tí ilẹ̀ tápà lọ́hùn. Àbá yìí kéwú. Mo fún ní kìíyá orí ìrẹ̀lẹ̀ bá ìwọlé àdàgbé. Mo fún ní kìíyá ìrẹ̀lẹ̀ bá ìwọlé àdàgbé. Ọya tó yí orí bàbá wa yá ló fi wọlé. Bàbá wa tẹ́sẹ̀rẹ̀ lẹ́sẹ̀. Báwa ní agbóhùn ẹ̀rọ àgbàdo àkókò ọ̀dọ̀ náà wà wáyé kò kọ́kọ́ lẹ́yìn. Mo fò tó dé ààrẹ lọ́wọ́ pẹ̀lú ààrẹ. Mo fò tó dé ààrẹ. Àti bàbá wa fà wà dà. Bàbá wa national missioner.
الله حياته bàbá wa àfáàgbà fún gbogbo wa pátá. أدام الله حياته Bàbá wa national mission أدام الله حياته àwọn ni wọ́n wọlé àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. Akí bàbá bí ẹ bá ṣe pé nítorí àsìkò ìbá nípa orí fún bàbá wa yára pé àrá bí àmá ní yóò hàrá mútàlá àlè ọjọ́ àmá ọjọ́ lọ ọjọ́ àṣẹ eléyìí kéde bí èyàn tí máa wá lẹ́ra lẹ̀ àbá àwọn ọmọ ilẹ̀ ìlú wọ́n bá ti ń fẹ́ dérí ẹ̀ nísìnyí wọ́n fọ́ sí kílà ní ọ̀sìnkú lọ lẹ́sẹ̀ẹ́jú kan ẹ bá yọ wá Nábì Muhammad àfá àwa ti dé ọlọ́run mọ́sàdì àárí bàbá pẹ́ lápútọ̀ ọba sáámi kò dáa ọba sáámi àdúrà bàbá wa national meeting lápú sí jákèrè ọlọ́run má fàárẹ̀ sí ẹlẹ́pẹ̀ bá ń sáámi dáadáa ọlọ́run tó fi yé tó gbogbo ayé mọ́ ọlọ́pàá jẹ́ ẹ̀rá padà sí ibú. Iṣẹ́ náà pọ̀, ìlọ̀ bíbọ̀ náà pọ̀, ọlọ́run ní jẹ́rìn náà dàrú. Ní tí ń rọrùn yóò máa wá rọrùn sí. Ọ̀dàlá haúlà wala quwwata illa billah. Kéwú tó ń ké tí bàbá fi wọlé. Àbí wallahi ó sì wà jù náà. الدعاء الطويل والباء والأدب. Bàbá àwọn àgbà táǹdẹ níta wọn léni. Bàbá wa Muhammad Bello, ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. Àmín. Bàbá ńlé ńlá, torí àdúrà lóde máa dápọ̀ wọn. Bàbá ńlé ńlá táǹdẹ níta wọn léni yìí. Bàbá wa ti jáde kúrò láyé ní sí tó 20 years. Ẹwọ́n bẹ́yìn náà ṣe ń dá bí ṣe ń dùn sí ọlọ́run níjú ọ̀pàjẹ́. Bàbá wa tì ní ìsù ni wọ́n jòkó yìí, bàbá lọ sọ wọ́n bẹ̀ o, àwọn òpó bẹ̀ káwọn pè yí tì ní ìsù. Bàbá lọ sọ yìí bẹ́ẹ̀ á bá kú wọn lọ. Ọlọ́pàá ṣàjẹ́ á rí i pẹ́. Bàbá ńlá kàbẹ́ wájú ta wọn. Níbi tí bàbá wa jura wọn lẹ̀ fún mímọ̀ dé, wọ́n nífẹ̀ẹ́ mímọ̀. Wọ́n fẹ́ràn Àlájì àgbà púpọ̀. Níbi tí fẹ́rẹ̀ ẹ̀ pọ̀ dé kọ́dà tòun tàgbára wọn náà ni wọ́n fi wọ shirt and trouser yúnífọ́ọ̀mù zumura táwọn náà fi fèrè àwọn sí zumura. Tàgbára ni wọ́n fi wọ yúnífọ́ọ̀mù náà. Pẹ̀lú nígbà wọn wá ń lọ́dọ̀ bàbá wa Àlájì àgbà wọ́n tó wá fà wọ́n lé bàbá wa mufti bàbá wa Khalifa alákọ̀ọ́kọ́ bàbá wa Khalifa àkọ́kọ́ wọ́n wá fà wọlé wọn lọ́wọ́ pé máa bá mi kọ́ wọn kéwú. Àwọn náà tó ń kọ́ wọn kéwú wọ́n ń kọ́ wọn kéwú látara bẹ́ẹ̀ bàbá wa Khalifa wọ́n tó wá fà wọ́n fún bàbá wa Tàǹbàrùkù. Ọlọ́pàá ṣàbà kẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ. Àwọn Tàǹbàrùkù wọ́n ń lọ jẹ́bà bàbá wa tá a torí wọn jòkó chàmbẹ́ǹta wọn wọ́n tún wá tẹ̀lé wọn lọ jẹ́bà. Wọ́n nífẹ̀ẹ́ kí púpọ̀ wọ́n sì nífẹ̀ẹ́ bàbá wa Àlájì àgbà púpọ̀. Èèyàn sì ní fẹ́ràn Àlájì àgbà tọkàntọkàn kọ́mọ̀ lálùbáríkà kọ́dà bí òkè wú lọ́dọ̀ wọn. Bọ́ọ̀ bá fẹ́ràn bàbá tó gbà fún bàbá wọ́n sì máa wọlé ọlọ́. Bàbá Adétẹ́mi náà wọ́n sọ̀rọ̀ níjọ́ òní wọ́n ní ha àdúpẹ́ pa àjọmọ kí wà Àlájì àgbà. Alhamdulillah. Ọlọ́run ṣeun ọwí kìíní kan ẹ̀. Bàbá Àlájì àgbà wọ́n ó sì wà tún náà. Àwọn kọ́sẹ̀ tí wà nù ó, a sì dúpẹ́. Kọ̀wé lọlé bá ìwọlé àdàdé. Bàbá Àlájì àgbà ọwọ́ ní tọ̀gbọ́n ti dìyà rẹ̀. Kí lọ tó wí? Bàbá mi lè pé kọ̀wé lọlé báyìí. Ọlọ́run ní kí bàbá wa apá àwọn gùn púpọ̀. Bàlájà nù o. Ẹlẹ́kùn ẹ̀sọ̀ lúrù ẹ̀ Nàìjíríà ní tí ò sálàjì àgbà mi. Kí wá ṣe Nàìjíríà nìkan. Kí lágbàáyé àwọn àtẹ́pẹ̀ mẹ́rà sí Canada níjọ́ òní wọ́n láwọn ń kóra àwọn ẹgbẹ́ àwọn táwọn ẹjọ́ máa dàbí yá.
wọ́n láwọn táwọn jọ máa àdàbíyà àtàwọn táwọn kéwú lọ́dún ẹ̀ tuntun àdàbíyà wọ́n lè ṣáà ti parí ẹ̀kọ́ máa àdàbíyà. Fúnfún tí kìíyá orí ìrọ̀lẹ́ bá Ààyè wà ní àdàbí. bàbá rẹ̀ jẹ́ àròsọ́ọ̀fì. Ọya wíkan sí. Ẹ wá wòye ohun tó bá ti sọ̀nà ìwòwò. Gbogbo tí bàbá rẹ̀ jẹ́ àgbà sí lọ dà. Ọlọ́run ò jẹ́ kí a rí nǹkan tí ọ̀dà ń lọ sẹ́wọ̀n. Kò sì sásàdànù ń bẹ̀. Kò sásàdànù ń bẹ̀. Jàmbá tí máa fi Irú orípa àlájí àgbà irú àṣeyọrí bàbá ẹnà ká sí mi kálàáfà tó nílò ẹ̀. Bàbá wa ìsáàmù ṣèdá ẹ̀gbọ́n àgbà wa. Gbogbo iṣẹ́ tí bàbá wa ṣe yìí, gbogbo àṣeyọrí yìí, pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni. Àfọ̀mọ́lẹ̀ yìí ti nà ó ṣe kí á. Wíìmí ọjọ́ lọ. Ọya báyé. Mo sọ wọ́n pé wà. Bàbá àjí àgbà àbá yìí tó pè wá ní òjú bá ti dáàrí. Lóòótọ́ wọ́n pè wá ní òjú bá ti zàmà. Àmọ́ ń bí eléyìí òjú bá ti dáàrí. Dáhàrí ayé lẹ́yìn bá wó ìmọ̀ bàbá wa lájí àgbà àkàndá olóòrùn ni wọn. Wọ́n èé sèyàn lásán. Àkàndá ni àkàndá. Àìdàlìjà àlàtàwálé pàkìtọ́ àwàlẹ̀ àtọ́bí. Bàbá gbogbo tí ń jẹ́ ìmọ̀ kan ọlọ́pọ̀ kàpò lẹ̀. Bàbá tí èé fẹ́ kéèyàn ó bínú ẹnìkan. Pè báyẹn já. Bá a ti kéré máa yìí, máa sì jáde sí ní ọ̀fẹ́ sí bàbá wa yára jẹ́ ní o. Bá a ti kéré máa yìí, nílọrin nígbà láti gbọ́ tá a bá kan fẹ́ hàn lọ́dún. Ìwọ̀n ń bú bàbá, wọ́n ń sọ̀rọ̀ bàbá, ìwọ̀n ń sọ̀rọ̀ ní sọ̀sọ̀kúsọ, bí tí wọ́n àwọn sì ń bẹ̀ wọ́n bàbá ní Allahu Akbar. Òní ọlọ́run tó kẹ́kẹ̀ẹ́ lájẹ́. Bàbá ẹ bá wa bẹ́ẹ̀. Ẹ bá wa bẹ kí la ṣe fún bá a bá ṣe kó dáríjì wá. Ẹ lè gbọ́ wà sí àlàyé àgbà kí wọ́n ní èsì ọ̀rọ̀. Èsì ọ̀rọ̀ àbọ̀ ṣe rí. Wọ́n sì máa ṣàkóso yìí. Bàbá yìí wí kan sí. Akúndẹ̀lì máa ọmọ ilẹ̀ Ìgbò ni. Tàbí ẹ̀sìn pàdé ṣe ìdá. Àdẹ́lẹ̀ àdìlẹ̀ bí sábòkè wálé kálábí. Kódà ẹni tí yóò fẹ́ràn bàbá tó ló wọ̀n fẹ́ wọn. Tó ló wọ̀n gbà fún wọn. Bàbá sọ̀rọ̀. Bàbá sọ̀rọ̀. Àṣìmẹ́lì kàmà èéfé pẹ̀lẹ́yà bìlá ṣàgàbí. Ó wá ibi àfáà yìí. Ọmọ olúwẹ̀dá ìsì. Ilé kéwú wa nù. Ọmọ olúwẹ̀dá ìsì àìsà. Sáháwà sàṣà. Súnmúra wa pọ́gbọ́n ọdún tí bàbá wa lájẹ́ àgbà dá súnmúra lẹ̀. Èkó àbá yìí ní sùúrù. Àkọ́kọ́ ọ̀rọ̀ ọmọlẹ̀ yìí náà rọ̀ tún kéwù sùn. Wọ́n mọ́lẹ̀ màdárìsì. Àwí òde. Ìyá gbogbo lè kéwù. Súnmúra àìsá àwà àṣàṣà. Àbá lájẹ́ àgbà wọ́n pilẹ̀ fúnra wọn náà wọ́n dá súnmúra lẹ̀. Fúnra wọn ni wọ́n pilẹ̀ rẹ̀ kí wá lọ wí lẹ́yìn. Tàbí ọya wá wí tó tẹ̀lé kádúró bẹ̀. Súnmúra náà sì ti kọrí náà. Súnmúra tí àbàdà. Súnmúra ọkọ̀ pẹ́gbọ́n ọdún báyìí.
زمرة أبدا. Àtàwọn àti gbogbo àwọn àtàjọ mọ̀ Zúmúrà, gbogbo wa yìí Zúmúrà láti dé. Alhamdulillah. Ẹyọ̀ bá Nàbí Muhammad. Sallallahu alaihi wasallam. Ọmọ àdàbíyà tó bá lóun ò kéwú Zúmúrà, ó sì sọ ni. Zúmúrà, ọmọ àbẹ̀lọ gbére. Jàfùláàmì lọ́wọ́ tọ́bí. Ọya wa dúró ń bẹ̀ wọ́n tó bà. Ó tó àbá yìí, ó tó. Àdá ọ̀wọ́ kọjá fún ilé àárọ̀ ọ̀pọ̀ ọ̀gbàlá ṣòpélé. Ọya fàdúrà parí ẹ̀ fàdámọ́túlẹ̀. Lọ́wọ́ ilẹ̀ ìsìnkọ́ ọ̀pọ̀ ìlú dákò tó bá bẹ́ tó àpá. Àló tó. Ọya lọ bí sára àmọ́tù láì. Láì dáhùn mọ́. Ilé kàmáàlì àlá. Mari sini ma'al azwaji wan nasabi. Ètí mo rí ìlú bàbá wà lájí àgbà ní parí. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Aya al-Qur'an. Tí ń wá ságbárí ìlẹ́nu. Wípé bàbá àwọn kọ́ ni wọ́n ṣera wọn bọ́lọ̀ tí ni wọ́n rí. Ọlọ́run ló sá wọn ní sàmẹ́. Àwọn jẹ́lá fún bàbá àgbà ti kí áyà wọn. Ní sì gbé máa jù bá fáwọn ọmọ ilẹ̀. Ọya. Qul inna al-fadla biyadillah. يؤتيه من يشاء واسع عليم يختص برحمته من يشاء ورجع بنو ذو الفضل العظيم. Bọ́rọ̀ bàbá ti rí mu tí ẹ wá rí pé kò ṣeé bínú. Lẹ́yìn bínú ẹ̀ yóò kàn parẹ́ máyé láàrin. Torí pé ẹ̀sà Ọlọ́run. Olúwa lẹ́ni ọba wù mí ní máa ń ṣàlẹ́sà pẹ̀lú àánú mi. Èmi tí mo ní ọlá tó pọ̀ lọ́dọ̀. Bàbá ti wá sọ kalẹ̀ ká tún lè múra sí i. Wọ́n ní àwọn igi tí mo lọ́lẹ̀ yìí. Gbogbo igi tí mo lọ́lẹ̀ yìí. Kúlù àdàbí yé àǹsọ̀. Gbogbo àwọn atáǹjádà bí àǹsọ̀rù láàrin mi wà. Àwọn bàbá ní wà lẹ́yìn sàkúlù àǹsọ́rí àdàbíyà. Ẹ̀dàkùn ṣe mo gbà àfà mi. Wọ́n ní àlèrè lòmíì tí è ṣe ọmọ kéwú tí ó sì jà àǹsọ́rù o. Bàbá ti wá sọ kalẹ̀ pé ibi tí mo lọ́lẹ̀ yìí àti ilé kéwú àti àǹsọ́rù yìí gbogbo ẹni tí ń bá mi gbomi sí kò ní parẹ́ láyé láyé. Yọ́ sà máa ga sí i. Oríire tí gbogbo wa yìí náà ṣe àtàrà àlẹ́jẹ́ àgbàlẹ̀. Ansar Islami lèmi dálẹ̀ ní 1993 ló ṣeré. Bàbá wa ṣe mọ̀lídì tán, á wà kí bàbá àlàjí àgbà. Kí wọ́n á kó ọ̀pọ̀lọpọ̀ mọ́sà máa ń kẹ́fà mi wà sí ẹ̀ka yìí. Wọ́n wà náà ya kó gbogbo jẹ mọ́ àrẹ mọ́ lọ́dọ̀ bàbá. Bá a ṣe wòlímà á lè bá wọn. Táwọn bàbá wa ní ẹ sì ń bá mi bomi síbi, ẹ ń bá mi bomi síbi tí mo lọ́ọ́lẹ̀. Bàbá wa jòkó ni wọ́n ní wọ́n làwọn bẹ̀rẹ̀ ṣídì ọlọ́run ìkíní yóò sì sogi igi yóò lókè yóò wá rúwé yóò wá gbọ́mọ pọ̀n yóò sì lẹ́ka gbogbo ayé yóò sì wá máa jẹ ń bẹ̀. Ṣé ẹ wá rí nígbà tí dáhùn lè kí màá wá jáde wá ń rántí ọ̀rọ̀ bàbá ọlọ́run sàmàwá kẹ́mi. Wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Obìnrin di òṣèré kókó di òṣèré pásítọ̀. Ọlọ́run kí ọjà náà ọlọ́mọdé ó tú. Àmín. Àwọn èèyàn sáré lórí bí kí n mọ̀ mí rí. Àmín. Ọlọ́mọdé ó tú. Àmín. Ọlọ́mọdé tú. Inna a'tainaka. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Dọ́kítọ̀ ni wọ́n
tí wọ́n dún wájú àwọn ará ẹgbẹ́ sí báyìí ìgbòho ọlọ́run adúgbò bẹ́ẹ̀ ti ṣe wàhálà tó yìí látàárọ̀ pẹ̀lú ògbó ọlọ́run yóò máa dá sí ọlọ́run níjọ́ fọ́. Akí bàbá wa gbà bàbá wa sóró tù ìdá àtàkùn àbádìkìrìlá má sọ pé ìdá àtàkùn kéwú náà ló ké tó àmójú mú bùbá mẹ́wàá ìdá àtàkùn bàbá ní mẹ́mọ̀ ọ̀sẹ̀ ọmọ fún kọ́nà tó mọ̀ lókù ìdá àtàkùn ẹ̀rí mọ̀kọ́ mẹ́rin wà á kiri mú òhù alápọ̀nlé la bàbá wa ọmọ híyà kọ́dà lọ́dọ̀ bàbá rẹ̀ jẹ́ àgbà àrí fọ́tò bàbá bíbí kan lílẹ̀ ní ọdún mọ́ra nínú àwọn tí bàbá ní ẹ̀yìn náà fi blọ́ọ̀kù lélẹ̀ foundation bàbá ọmọ híyà ni bàbá náà ni wọ́n wá jòkó sí wáyé ilé náà ní túká láíláí. Àmín. Àwọn olùfẹ́ àbá rẹ̀ jẹ́ àgbà ẹ̀yìn àbá ìdájí bàbá dáadáa àríbẹ̀ ọlọ́run ní dàrú. Àmín. Wọ́n sì wá sí fún wa lórí rédíò pẹ̀lú gbọ́ ọlọ́run ẹ̀ní lálàsí. Àmín. Ẹ̀dàkùn à ń kí ògbólẹ̀ nẹ́nu àti ìdájí náà fọ́ra tí wọ́n ṣe bàbá ní sáàrù ṣe ogójú àbá dọ́kọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa bá arábà náà gbogbo lọ́rin pé Allahu Akbar ìlọrin kẹ ló pọ̀ bá bàbá pẹ̀lú gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú dáadáa kò sí lè dàrú lé ní ẹlògbà tí ó pẹ́ kò sí lè dàrú láyéláyé wọ́n láì jẹ́ ká oṣù ọ̀la. Alọ́run bàbá wa gbà wá national misana wọ́n ti kí wọn sí gbogbo kọ́dà wọn tó kọrin sí owó àpá àrábà náà nìyẹn Allahu Akbar. Ẹ dákun iná àbínára ké ṣáájú kò sí kankan bẹ́ẹ̀ni àmọ́ àánà kúmọ̀lá táàmà sí ilẹ̀ mẹ́ta fáàfáà tó bá sí wà sí sáàlì sí kò ní náà a sì ọyẹ já sí àánà kúmọ̀lá bọ́nà bá ti gbà á sì mọ̀ bọ́nà ti gbà ẹ mọ̀ lórí ẹ̀tẹ́ fi láyé tẹ́lẹ̀ owó àfọ̀mọ̀ yíyá ọlọ́run ní dáná sí látàárọ̀ wọn ti náwó látàrọ ní mú gàrí ẹ̀ àmín ọlọ́jẹ́ kan oṣù ọlọ́run àmín àti lọ wà sí sílẹ̀ ṣùgbọ́n wà rí ẹ̀rọ náà ká sì gbó fá ó sì ná mẹ́wàá mú ní èrò ó wà fágbà ẹgbàá kan kí nínú ọmọ kan ó sì dédé nígbà tí fọ́nà ló ní ọwọ́ abẹ́ bàbá làwọn wà wọn bàbá anásẹ́lá mẹ́sàn-án gbogbo ọjọ́ fóun bàbá àrábà náà bàbá ọmọ yíyá bàbá dọ́kítọ̀ náà owó yálé rìsáàlù ṣe ìdájárẹ́ bàbá rẹ̀ náà wọ́n náà fún pàrẹ́ jẹ́ àgbà wọ́n pọ́ láwọn náà fi ó bàbá rẹ̀ jẹ́ àgbà tí bàbá wa bàbá Muhammad Bello nílé láta wá báyìí wá ní gbogbo yìí káàbọ̀ wọ́n láwọn ni wọ́n rí àwọn ni wọ́n sọ̀rọ̀ àpọ̀ láì ìṣà ẹ̀sìn kò mẹ́ ọ sì gbé ẹ̀rọ tó ó ti parí wà 1,000 ni wọ́n mú àyè ó sì pín ẹgbẹ́ 500 gbára ẹ̀rọ kò torí ọlọ́ àdúmọ̀ lẹ́yìn Muhammad àwọn tí àwọn àdájá bàbá wà sí àgbáyé ní àjò Umar Sheikh Umar ẹlẹ́fọ̀ọ́ ẹ̀dá kò torí ọlọ́run wọ́n ti dá wá àwọn àyà wa náà sáàtà àgbà ti dá wá ẹ̀dá kò torí ọlọ́run ẹ̀dá kò lọ́dọ̀ àwọn ayára torí ọlọ́run bí a ti ń dé láti èkó náà gbogbo tí ó ṣẹlẹ̀ sí yín láti máa pé tọ̀ wọ́n fẹ́ gbé dé ọlọ́run ẹ̀dá lọ kú ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ ọlọ́run ní já sọ kúrò ní òfò ní sí òfò ní sàwánà rárá àmín àmín. Àná mi ni àbá yàrá. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ mi lọ́mọ. Àjìyàn. Àfá àwọn àgbà tó ni. Láyé ó nídìí mo rí rẹ̀ sàn. Ọ̀nà ìjàre ẹgbẹ́ ẹ̀dá bàbá arábà náà àwọn náà fún wa fi kún ẹ̀dá kọ́ máa dàgbà bàbá mẹ́sàn-án náà lọ dáa. Torí ọlọ́run ẹ̀dàkùn eléyìí ọlọ́run ló wáyé bẹ́ẹ̀ ní kò sínú ṣe sí mi o ṣe ẹjẹ́ yìí mi bẹ́ẹ̀ ọ̀láì ó pé wọ́n mọ́ kàwé yíò àbíbù ó pé wọ́n padà pé
ẹ wá kó dání máa mọ̀ sọ̀rọ̀ lílé ẹ̀ tó bá dọjọ́ wájú. Ẹja máa lọ́dún bàbá wa yára. Mo á náà ṣe àtàkù sí ìfún wa ní ẹ̀dá pẹ̀lá kì í tọkàntọkàn. Wọ́n yẹ wá bí wọ́n yẹ wá. Ọ̀rọ̀ jákè wọ́n yẹ wá bí wọ́n yẹ wá. Pẹ̀lú ìgbọ́ Ọlọ́run kò ní yẹ ẹlẹ̀ fún yín. Ọlọ́run kò ní lálà sí yín. Ìbànújẹ́ tí ó bá yín tẹ̀sí ó máa jìdá ní lóde lóbi níbẹ̀ gbà sọ fún yẹn má jọ lóde. Ọlọ́run má jọ ṣẹlẹ̀ sí yín. Àti ilé àti níta àtàkù sí ẹ̀dá pẹ̀lá kì í. الله لا إله هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. أخا يا ماما أقول المدير nínú àtẹnudẹ ẹ̀dàgbẹ̀já fi ránṣẹ́ wọn bẹ nínú àjò ọlọ́run bá aṣọ wọlé dáadáa. Bọ́lá ìpá àbá mú kí ní ìdání ojú àbòwò tó wá tó padà. Èmi náà ń gbìyànjú ọlọ́run ọ̀tí gbà bẹ́ẹ̀ ni. Iná àtọ̀ yìí náà kà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bàbá lọ́dọ̀ àbá yára tán. Nǹkan bá wá kàn gbà náà. Lọ́wọ́ bàbá ti mí. Bàbá wa gbà yára o. Bàbá ti mí. Tí bàbá wa lájẹ́ àgbà. Ẹni àdájẹ́ àgbà sọ lóko wọ́n wá lóko wọ́n tó máa wà lójú gbogbo ọkọ̀ ní ọba fi àwọn lò láàrín ẹ̀dàkùnrin máa ọyẹ ẹni tìlmíìn ẹwí dáadáa tìlmíìn ẹwí lẹ́ẹ̀kan sí tìlmíìn tí ìyá bá fẹ́. Ẹ̀dàkùn rọ́bì ìfọ́lákì rọ́bì náà tá a máa ń ṣe fẹ́rù ọlọ́run àbí bàbá ní a máa ṣe ogun tá a bá lọ láti ṣe tòun náà ọyẹ ìjà ṣe. Bismillahir Rahmanir Rahim. Qul a'udhu bi rabbil falaq. من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس إلى الجنة والناس. أقرأوا بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. أنا لا أدام وفيها عصمتي أنا لا أخاف وفيك معك أماني أنا إن بكيت فلن ألام على البكاء أنا طالما سكرت جبريل إسياني يا واحدا في ملكه ما له ثاني يا من إذا قلت يا مولاي لباني أوصى وتذكرني في كل ناكبتي وكيف أنساك يا من لست تنساني كيف أنساك يا من لست تنساني. àwọn bàbá wa àfa wa gbà bàbá wa àfa rọ́bànà tí bàbá wa gbà lórí شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى. Èmi bàbá àgbà ní sọ̀rọ̀ ìdámọ̀lọ́ àyàtọ̀. Gbogbo àwọn àfáà wa wọ́n ní ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم. مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. Ó yẹ ká dúpẹ́ dáadáa. الحمد لله. Ọlọ́run ò ṣe é. الحمد لله.
àfáàwà الدكتور الإمام المؤسس والمدير في دار الحكمة دار الحكمة الأدبية àfáàwà Sheikh Abdul Rasheed حفظه الله ورعاه. wọ́n sàwọn ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ ìnà ẹ̀sìn nínú ìyà nípa bàbá wa Àlàjí àgbà. Ọlọ́run kó jọ ọjà rí ọmọ sàṣẹ́yìn lẹ̀sàn ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ jẹ́lẹ̀ ní ọjà ní àtọ́lọ́run ọ̀dà rí dápẹ̀sẹ̀ á ní fún wọn. Bá a ṣe dòkó yìí wọ́n ní fọ́nṣàn kan ní Darul Hikmat Al-Adabiyya. Àfáà mi ń pè ní lọ́mú ọdòkó yìí. A mọ rírì ẹ̀, a sì dá àwọn tá máa ń ṣe bẹ́ẹ̀ mọ̀. Àwọn bàbá náà mọ àwọn ẹni ìsínlé. Ọ̀dà kí yòókù ọgbọ́n Suratul Kawthar fún àfáàwà Sheikh Abdul Rasheed. Bismillahir Rahmanir Rahim. إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانئك هو الأبتر. Ẹ̀rí tòkó èmi ilé àfáàwà la wá. Títà fi máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí, a ti gbọ́rọ̀ Ọlọ́run, a ti gbọ́ wàásí. Ṣùgbọ́n àwọn bàbá ní àṣà kan tí bóyá wọ́n wá kọ̀rọ̀ kan bá wọn ni, bóyá ìlú kan ni. Títà bàbá ó béèrè ni pé kàlà ní ń bẹ̀rù. Àbí ìlú kan ni ibi abáléèyàn sí wọn ọ̀wọ́ ìlú kan rí kọ́mọ̀ rẹ̀ ni tí ó gbà wọ́n ní. Torí èmi àti ẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ wọlé ní ìjẹta àbáná tó o sì ń kọjá ládùúgbò àlùbáríkà yìí yóò wá yí ọ pé tó o bá ti kọjá nílé àwọn ẹni Ọlọ́run àṣélé bàbá wa Àlàjí àgbà kan yìí. Ní tí máa ń bí àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ yìí rèé. Ilé àfáàwà Sheikh Muhammad Bello ẹnu wa ò gba pípè wọn ló kọ rárá. Torí àwa yìí ṣàkọ́bí ọmọ ló yẹ ká jẹ́. Ìgbà ni. Àfáàwà Tilmis, àwọn àgbà àwọn àfáàwà náà ni, àwọn àkọ́bí bàbá mi níbo. Àwọn Àlàjí àgbà. Akí bàbá ń sọ̀rọ̀, bàbá ẹ ṣé. Bàbá ẹ ṣé. Ọ̀pọ̀ ọmọ orí ọ̀bá bàtàn yóò bá ọ̀rọ̀ bá. Ẹ̀yin náà sì fi nǹkan kan dá mi lójú. Wọ́n ní ayára lọ́ọ́ mọ̀ àwà pẹ̀lú yín o. Bàbá wa àlífà àkọ́kọ́ ní ilé tí bàbá máa dé, ilé tí wọ́n tẹra mọ́jù tí wọ́n dé ńlẹ̀ yìí, ilé méjì làwọn mọ̀jù, ilé kọ̀rọ̀ àti sóró. Àmọ́ wọ́n ṣe pẹ́pẹ́ ń fúrú fún bàbá wa Mùkádàmù àgbà, wọ́n bá ńlẹ̀ wọ́n sì ṣiṣẹ́ pé ilé náà ò ní dìtàn hú. Ẹ̀dá pẹ̀sẹ̀ á ní kó hó. Ọwọ́ afá ọlọ́pàá náà àgbàlagbà dáadáa, bàbá ẹ ṣé o, ẹ kú àná tẹ́ gbàgbé bàbá lé ńlá. Ẹ sì tún jòkó lónìí pé ẹjọ́ sáyé, ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ bàbá Àlàjí àgbà wọ́n èé sànẹ́bì Ọlọ́run, wọ́n èé sì ṣe ìkankan ju kápẹ̀ wọ́n ní warathatul anbiya yìí lọ. Àmọ́ àyà kan ní ń ṣiṣẹ́ lára mi, Ọlọ́run fi sára bàbá púpọ̀. Bó Suratul Anfal kọ́ ní àfọ́ ọmọlẹ́yìn. Ó ní yá Bismillahir Rahmanir Rahim. Yá ayyuhan nabiyyu hasbukallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Bàbá ẹ ṣé àwọn wà sínú. حسبك الله ومن اتبعك من المؤمنين. Bàbá dájú àwọn wà sínú ni, wọ́n bí sí Ọlọ́run torí Ọlọ́run. La li shay. أكرمكم الله. Ọlọ́run ní Ànábì Muhammad. يا أيها النبي. Ọlọ́run yẹ sábà láọkọ̀ máa nábì lé. يا أيها النبي. Ọlọ́run ní ìrẹ́ Ànábì Muhammad. حسبك الله. Ó
fọkàn rẹ balẹ̀ hasbukallah mo ti tú ọ yìí sì máa tú ọ lọ ní. ومن اتبعك من المؤمنين bọ́wà ní tẹ́bà ákàmínà lùmọ́mì ní gbogbo ẹni ọba wá dúró tì ọ́ dáadáa yìí tó ń ná. حسبك الله ومن اتبعك من المؤمنين ẹ dákun ẹ bá ń ké kọjú. حسبك الله ومن اتبعك من المؤمنين حسبك الله ومن اتبعك من المؤمنين. ọwọ́ lẹ́yìn ọlọ́wọ́ tó rà nẹ́bí. الله على محمد. ìtùọ̀ ilman ìtùọ̀ ní iyì. حسبك الله ìtùọ̀ hirzan. حسبك الله. ní ẹ bá jẹ páńpẹ́ fún wa ní ọlọ́wọ́ tó ọ. حسبك الله. ayé àwọn ọmọ yìí kà mọ́ ọ̀bá sí ìbẹ̀ máa ń mojú tó ga rẹ̀. ومن اتبعك من المؤمنين. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwa mùsùlùmí lẹ púpọ̀ ọlọ́wọ́ ọba wa lálágbára. حسبك الله ومن اتبعك من المؤمنين. ṣé wá ṣe wọ́n nìkan àwọn àtọ́sílámì ni èyí ò ṣẹ̀ sí dákọ̀ àtọ́sílámì tí ò ní dákọ̀ ìsàlẹ̀ gàmbàrí kò pé vice chairman wa ní Alhaji Bakari engineer national organizing secretary Alhaji wa Umaru Ali ẹlẹ́fọ̀ọ́ bàbá ìyàwó tuntun. àṣìbùkà lọ. حسبك الله ومن اتبعك من المؤمنين. حسبك الله ومن اتبعك من المؤمنين. ọlọ́run ní ìtọ́ ọmọ ní tábà ákàmínà ní mùmínì gbogbo ẹni ọba dúró tì ọ́ nínú àwọn mùmínì ìtọ́ àwọn náà ẹ̀yẹ wáyà òun pẹ̀lú Àlàjí àgbà. bàbá máa ń wí abá lẹ́nu wọn wá ní ẹni ọba ní kó wọn sábà kéwú àṣẹ kéwú lòun wá wa kọ́ lọ bòmí àlùbáríkà làáfà wá pín fún wa. sí ò rí bẹ́ẹ̀. حسبك الله ومن اتبعك من المؤمنين. ومن اتبعك من المؤمنين. ẹ̀yẹ wá wo gbogbo ẹ̀ yóò fà níyà dáadáa dúró tàwọn Àlàjí àgbà. ẹ̀yẹ máa wọ bọ́wọ́ wọn ṣe ń rí. alọ́lé bàbá wa kúráńgà ẹ̀wòrán ìdùnnú tá à ń wò ń bẹ̀. alọ́lé bàbá kọ̀ọ̀kági bàbá ló mọ́tà bàbá ń lè lá bàbá wa sẹ́ríkì máàlà mẹ́yì bàbá wa alẹ́bí àjára wùlá wòlí àgbà adélé bàbá oníwàsí àgbáyé kọ́mùsùlù wáyé sí adélé bàbá olúkádé àwa wà nílé bàbá ńlé ńlá lónìí ká ní bàbá ńlé ńlá. حسبك الله ومن اتبعك من المؤمنين. ومن اتبعك من المؤمنين. mo fi bàbá ńlé ńlá mo fi wé Abbas. رضي الله عنه. Ibn Abbas tẹ́ rí mo fi wọ́n àgbà ní bàbá ní Abbas. kódà Abbas Abdullahi ibn Abbas bàbá tó bí Abdullahi ọmọ Abbas fún rẹ̀ ní wí Abbas fún rẹ̀ àgbà ní kódà ó sàgbà nẹ́bí àgbà òun náà ló sì fi kéwú. àgbà tó wá fi kéwù yìí ni wọ́n ń fàgbà ara rẹ̀ ń náà tẹ̀ lánàá. àwọn kan wá déwọ́ pé ṣé àwọn kí wọ́n máa búyàn pé oníṣe gọ̀lọ̀sọ̀ tẹ̀lé ọmọ inú rẹ̀. wọ́n wá lọ bí Àbáàsì pé ìwà tó ń ṣe Ọlọ́run àyùkùmá àkìbà tàlàgbà nínú ẹ̀yìn méjèèjì ó ti wá fura sí nìfà ó wá ní
هو أكبر مني وأنا أصم مني. حسبك الله ومن اتبعك من المؤمنين ومن اتبعك من المؤمنين. Oníṣàrí bẹ́ẹ̀ ṣe irú àkùbárù mi nì, òun làgbà mi, ọdún eré tèmi lọ́kàpọ̀. Àti gbọ́ bí bàbá ní ńlá ṣe bẹ̀rẹ̀ kéwù. Bàbá ní lọ́mọ wá tẹ̀lé bàbá Sùtọ́nù. Wọ́n máa ṣe so tẹ̀lé wà nígbà àkọ́kọ́. Àfáà mi. Ní ẹ bá ń lọ Táíwò wọn kò kọ́kọ́rọ́ lọ́wọ́. Ó tún pọ̀ mẹ́ wọ́n wá tún aláìlá. Bàbá Tàǹbàrù, bàbá Sùtọ́nù Mùfàsírì. Bí wọ́n á ṣe wá, wọ́n èé bọ́ bàtà wọlé àlàyé àgbà. Gbogbo ń tàwọn wí ètò ga jù lára bàbá ní lálà ní ẹ̀ dáadáa. Jàmá ẹ wọ ọlọ́run ilé náà ni o. Ilé ńlá ni o. Bàbá Sheikh Muhammad Bello. حسبك الله ومن اتبعك من المؤمنين. ومن اتبعك من المؤمنين. Wọ́n wá ṣàgbákò rẹ̀ ìyàwó rẹ̀. Alhamdulillah. Kí ló dé tí n fi ń wí ilé wa nílé? Wọ́n ṣàgbákò ìyàwó rẹ̀. Kò sẹ́yìí tó ti rọ́wọ́ mú lójú ayé bàbá nínú gbogbo wa. Àbábì Mísù ni. Ìjọ kan náà ni bàbá fún wa ní ìjà àgbà ọmọ Jánẹ́sì. Àfọ́ọ̀mọ́lẹ̀ yìí, ẹgbẹ́ ọkùn. Ìjọ kan náà. Ìjà àgbà ọmọ Jánẹ́sì ìjọ kan náà wọ́n jọ fún wa. A sì ń gbúrùmù àwọn ọmọ ni pé a fẹ́ sa àwọn ọmọ tó lóhùn jọ. Ṣé ẹ rántí Lùkmánù Kùntú? Tí máa sanásì tí ọmọ ṣe jọ. Bàbá Sùtọ́nù wá ní ẹ̀yìn náà wọlé síbẹ̀. Ní pàwọ̀ kan ní bàbá wá jòkó báyìí, wọ́n ní máa dẹ̀là. Ọyẹ máa ké lọ́kọ̀ọ̀kan. Àwa ń ké lọ́kọ̀ọ̀kan. Bàbá wá parí wọn ní that's right. Alaykum bi qira'atin nafsi. Ìjọ náà lájọ wọnú bẹ́ǹtì náà sí. Bí bàbá ilé ńlá ṣe wá ṣe yí tí lóhun ni wọ́n dá gbogbo àwọn ọmọ wọn sọ́dọ̀ bàbá. Tó àlájẹ́ àgbà. Tìlímísù mọ̀ ní, àmọ̀rìn ni. Bàbá fi wá sógidi àmọ̀rìn bọ̀ látàzẹ́ àrí. Pé mi bá dá lóore yín ìyàwọlé. Níwọ̀n á sọ pé máa fa rọ́bì látàzárí nílọlé. Àgbẹ̀rọ̀sì olókùúta fá. Màmá ìgbẹ́ríkà ní bàbá rẹ̀ sí. Bàbá gbọ́ owó oṣù wá, olówó tẹ̀sán wà pẹ̀tò, owó rẹ̀ sì ní. Ìyá wa ní ọ̀wà bá wa jọ ọ́ ni wọ́n fẹ́ òkúta dà. Àwọn wọn wà jọ wọ́n bá wa yọ òkúta kó mẹ́. A sì ti níyàwó ńlé àtẹ́lò là ń gbá. Bọ́ọ̀ bá tó wá di ẹ̀dá wà wọ́n tún ní ẹ pa wọn náà wá kí wọ́n dá sí. Allahu Akbar. Hasbuka Allah. Ẹ̀gbọ́n mi tí ọjà sí ń jọ náà. ومن اتبعك من المؤمنين حسبك الله ومن اتبعك من المؤمنين. Jàlàbí àtìlì ní ìlú ojú méjì sí mẹ́ta lọ àtẹ̀lé lóòdù bẹ́ẹ̀ lọ. Kìí sọmọ kéwú láàrin àfá àdáka bàbá àgbà máa wí bẹ́ẹ̀. Wọ́n ti wí pé ní àmọ́mọ kéwú yàtọ̀ sáfà. Torí bí bàbá bá ti dé ẹ̀yin ọmọ ẹ jáde gbogbo wa ní. La ilaha illallah. Ibi táàtì ilé ibi tí wọ́n ìrẹsì èmi Tìlímísù
Ájì Abdulkarim àmọ́ àwa ti níyàwó lé ìtìlímísù wọ́n wà ara rẹ̀ sùn wá àwà tún yọ kò sí bẹ́ẹ̀ sì jẹ́ tẹ̀ ní jẹ òkúta mọ́. حسبك الله ومن اتبعك من المؤمنين. Ìgbó lágbàá dùrù pé ní bàbá wà pé máa dàlá ẹ máa fẹ́rí tì í àgbàkọ̀ ọ̀la sí tí Al-Qur'an ẹ̀ jánà. Wàláhì ọlọ́run gbọ́n tí ń wí wọ́n ní ẹ máa fẹ́rí tì í àgbàkọ̀ ọ̀la sí tí Al-Qur'an. Torí bàbá ní mọ̀ wá sábà Al-Qur'an púpọ̀ bẹ́ẹ̀ bá rí títì nínú bá ń ṣe Qur'an àti dàlẹ́ ìlú lónìí wọ́n jogún ẹ̀. حسبك الله ومن اتبعك من المؤمنين ومن اتبعك من المؤمنين أنا محمد صلى الله المؤمن مألفة ولا خير فيما لا يألف ولا يؤلف ọ̀gbọ̀ alìmúmínú màálàfà mùmíní pẹ̀lú ṣe fẹ́ tú rèé mùmíní máa jẹ́kẹ̀gbẹ́ ìwọ̀n ọ̀rọ̀ ni jẹ́kẹ̀gbẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ̀ fáwọn láàkáìrà tí mọ́ láyà àlífù wàláyì ìláfù gbogbo ẹni tí ó bá ṣe tọ̀ kò sóore lára ẹ̀ bàbá ńlé láṣẹ tọ̀ ẹ̀gbọ́n ìwọ tó ṣe tọ̀ táwọn èèyàn wọ́n ń bẹ̀rù rẹ wọ́n ń bọ́ bàtà lẹ̀ fún ọ títìká ń lè ṣẹ́ríkà nítorí aburú tí ń bẹ lára rẹ kò dáa. Bàbá wa Sheikh Muhammad Bello wà mọ́ tàbí àkàmínà ni mo ásùmùkà láwù ni mo fẹ́ tú títọ́ ọlọ́run wá ń ṣẹlẹ̀ lẹ́yìn wọn. Wọ́n ní ẹ fọkàn yín balẹ̀ àlùbáríkà ọlá ìyá yín ẹsẹ̀ mi tèmi bá ṣẹ̀ ló. Àfàtò dínà wọ́n mi rí wọ́n ní ìyá yín ẹsẹ̀ mi tèmi bá ṣẹ̀ ló. Àbáàdì ìmísùn ṣe ìyàwó tán wọ́n sì tún lọ di pé ó ní dìde ṣe tààgù bí ni. Bàbá yín ti gbé tèmi. Ilé ìbádàn ilé àníyàn dáadáa ni bí ẹ bá wọ́n ń ṣe bóyá wọ̀límọ̀ ni tí bàbá wa àlájì àgbà alápẹ àlífà alákọ̀ọ́kọ́ tí ẹ bá dé yà ní wọ́n mọ̀ wá lábàbà a nílé àfọ àwọn kan alájì wọ́n tà máa lọ bẹ̀ aláìka òkè gbogbo wọn wàá tẹ̀lé wọn lẹ́yìn ẹ wá wo bọ́lọ̀ ń ṣe ṣégun òhìbìn àdàbí aminasifati ṣé Fàsásí Dr. Fàsásí dà Dr. Fàsásí mo jálu léèwé rẹ̀ ní Kánò alhamdulillah mo jálu léèwé rẹ̀ ní Kánò ẹ má bínú pé ń lo hán fún yín o ṣé wọn ní bínú àbámu yín ẹni ọba ti jẹ́ ìyàbá sí pé wọ́n lò. Malam Dogo dà Malam Dogo Zọ́mọ̀nà Dogo. Àfá rẹ̀ mọ̀ ní yóò gbá ẹnu rẹ̀. Ọmọ ọ̀pọ̀ ọ̀pẹ̀ Dr. Fàsásí ní ẹwọ ọmọ ní tàbà ìbákùnmọ̀ fẹ́ bá kẹ́kọ̀ọ́ kan bẹ̀ ní gbogbo ẹni ó bá fara gbólẹ̀ fáwọn ẹni Ọlọ́run kò ní dáhùn sí ọ̀rọ̀ òní ni ọ̀rọ̀ èyí mo fẹ́ sọ yí ọ̀rọ̀ òní ni. Alájọ̀ lẹ́sìn ni àbí yóò máa dáa fún yín sí. Ọ̀rọ̀ òní ni ẹnìkan wá kí mi lẹ́yìn ó ní kùn nígbàtà wà ní Zumura wọ́n wá rìpọ́tù ọmọ kan pé àwọn wà ní Zumura àwọn wá kó àwọn wá lọ kí àwọn àlàjì àgbà wọ́n ánàkúnlá wọ́n sì ń tú tíra wọ́n ánàkúnlá wọ́n ní sí òsí a ní kẹ́ ṣàdúrà fún wọn ní ẹ̀ ń dáhùn tó àlùbáríkà fáà mi tí mo fi tọrọ fún yín mo ti parí ẹ̀ níwájú Ọlọ́run pé ọmọ akéwù mi àtọ́rọ́ ọmọdọ́mọ ọmọ akéwù mi ò ní lùgbọ́ láyé
Dr. Fazazi. Alhamdulillah. Béèyàn bá gbé Kánò, ilé ìwé tààfà nìkan àti ilé kéwú ó tó odidi àdúgbò. Iṣẹ́ kínú àwọn bàbá yìí ni wọ́n fara gbólẹ̀. Mo fẹ́ kọ́ ọ̀lọ́ mọ̀ ní pé àfàìsíṣẹ́ fọ́lọ́run lọ́lọ́run ò ní ṣẹ̀ṣẹ̀. Ilé ìwé náà ní tú. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ lẹ́yìn fẹ́ dé ni. Inú mi wá dùn pé máa dàlà. Ìfẹ́ bá ń ṣe ilé kálukú ó múra sí. Àáfàá kan ló kéwú tán ló wá ṣe wòlímọ̀ fáwọn ọmọ rẹ̀. Ó ní gbogbo orí ẹ ti kéwú dá o, àmọ́ فليستجيل كل واحد منكم بصنعة أبيه àmọ́ فليتق الله. Ọ̀kọ̀ọ̀kan mú yín ẹ ti kéwú tẹ́ ẹ sì ti dàáfà ẹ lọ́ọ́ wá ṣẹ́ tí bàbá yín bá ń ṣe náà ni ẹ máa ṣe àmọ́ ẹ bẹ̀rù Ọlọ́run rẹ̀. Bàbá ńlá yàrá tí wọ́n gbé yìí ẹ wá lọ́ọ́ wo àrà tọ́lọ̀ ń dálẹ̀ nílùú Kánò ló bu Ọlọ́run yóò wọlé àmì táwọn èèyàn ṣe yìí oore tẹ̀ dé bá ní tẹ̀ fi sílẹ̀ Ọlọ́run jẹ́ lọ dé bá ẹ̀rọ jòkólẹ̀. Gbogbo tó wá fara tẹ́ lára bàbá ń bẹ bàbá ńlé lánàá ni wọ́n jẹ́ nǹkan ṣe òfin dín náà nì ní abá délé ọba nísìnyí àtó bẹ́ẹ̀ ká débi ká tó abá lè débẹ̀ olóyè bàbá ọba lọ́rin ṣé òtún dín náà ọ̀gádà Sheikh Abdulgani Abdullatif ni ọ̀gá ń bọ́ gbogbo wọn tí bàbá tì sọ́dọ̀ Àlàjí àgbà gbogbo wọn ni wọ́n dé èèyàn. Ìta àwọ̀yà yìí sí lónìí àwọn rẹ́gísítà pélé wa ní àwọn sẹlẹ̀bírẹ́tì pé àwọn àgbà wa yìí mọ̀ ṣiṣẹ́ ó mọ̀ fojú wí náà. Ìzáfú tàkàrà rìjálù kàfọ́ ẹ bá ń wí kálukú ni ẹ bá ń wí. Gbogbo nẹ́sàtì ayé dẹ́kútí ní ṣe àwọn ni. Gbogbo nẹ́sàtì ayé. Ibi ọba wù nẹ́sàtì lè wà dẹ́kútí ní ṣe. Àfáà wa Sheikh Abdullatif tìlìmíìzù àwọn àbíkó tìlìmíìzù àtàtìrà àlùbáríkà ọ̀la àṣáájú ẹ̀dá aláfíà yóò máa jí pépé sí àmì ọ̀rọ̀bì inú yóò máa dùn sí kò sì ní tẹ́bànújẹ́ kankan ti yín ẹrù náà pọ̀ lórí yín àwọn ọlọ́wọ́ máa bá yín gbé bọ́rọ̀ ṣe pọ̀ ńlẹ̀ tó kò sí àyè rẹ̀ àmọ́ pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀ ń bọ̀ wá ìsárù sílá ẹ dàpọ̀ ẹ bá ń ṣe àmín pẹ̀lú àlàáfíà lẹ́sìn fi wá gbogbo àwọn ajánásì ọ̀wọ́ àjòkó wọ́n ní yín àmọ́ ajánásì fún yín aláàbì síkírù àìsíkírù Kogi ẹ̀dìrẹ́ àwọn làjọsẹ̀ yìí tí má lọ́dọ̀ bàbá wa Àgbàládé wọlé àìsí síkírù kàwú ni ọlọ́mbà kẹ́ bàbá àgbò tó ẹ̀dàpẹ̀sẹ̀ àmìjẹ̀ máa kàwọ́ ọ̀yẹ̀ kàwọ́ ògbòdò ní má jẹ́ òrójú ìyá sọmọ lóore bọ́ ọba ṣe dúró sí lọ́lọ́run ó sì kí ọ sí ájì síkírù ní láti Kogi àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá oore tẹ̀ fi sílẹ̀ Ọlọ́run jẹ́ lọ débà èèmọ̀ tí ń rí ìdòkó yìí ni pé ń bí a ti pilẹ̀ ẹ̀dòkó rẹ̀ bàbá wa àjárọ̀ ọ̀yẹ̀ wọn ògbò nídòkó yìí wọ́n ṣe àdéhùn ni wọ́n sì ń tẹ̀lé bẹ́ẹ̀. Àfáà àwọn Sheikh Abdul Fattah yìí rí níbi abẹ́ ti rí àfáà àwọn Ọláyínká àti rí bàbá Àjàrà yẹnyẹn abẹ́ Ọlọ́run fún yín Ọlọ́run ò ní díẹ̀ sí dì Sheikh Al-Sufi gbogbo yín bẹ́ẹ̀ tẹ̀ ń dójú bàbá bá ti rí yín táàmù àrípa rí bàbá lára yín àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá ẹ̀ ní gbé jáde yóò wá bá ló bàbá yóò bá lẹ́rọ ẹ̀mí wọn ẹ̀yin ìyá wa ìyá àlùbáríkà ilé ńlá la wà o ilé ńlá ilé àwa ọmọ kéwú tá a kéwú lọ́dọ̀ bàbá wa Sheikh Muhammad Bello tọ́lọ̀ ń wá fi àwọn àlùbáríkà láwọn àníwá Sheikh Muhyiddin An-Nasfati àwọn ni wọ́n ń líìdì gbogbo ọ̀sálàtù tẹ́yìn ọba ṣe níyà yìí ní Nasfa
bọ́lọ̀ ń ṣe ní kó bàbá wa àgbà jálànà gbogbo yín látòkè délẹ̀ àmọ̀ yín là fà wá o a sì máa ṣe yín dímọ̀ ìjà fà wá fún yín lọ títí ayé ni ọlọ́run mọ̀ ìjásẹ̀ wa nù lé yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ kan ní ṣe ámì nígbà ọba ti dìré tọ wà ń nìkan tọ wá fọ̀ gàù ẹni ó ní bàbá tó yanjú kèé nàgà mọ́jì ó pin lérí rẹ ọlọ́run dákun mọ́jẹ̀ jádàbí ó pin lérí mi nínú ilé wa mọ́jì ó pin lérí mi o yóò ṣe pin lérí bàbá wa àfà wa àgbà nílé ńlá dákun mọ́jì ó pin lérí tiwa náà o tí wọn náà ti wí tiẹ̀ dákun mọ́jẹ̀ wọn fi kiri yóò ròyìn àwọn ọmọ wa bó ṣe dáa tó bó ṣe wá dáa tó ọmọ kan bẹ́ẹ̀ nínú ọmọ rẹ̀ kódà báyìí lọ jẹ́ ẹ mọ́ fojú di ọ̀rọ̀ ni kúrútàbà ló di bó ṣe dáa ni yakulu ya yàlẹ̀kúrútà ní ìhùdárí alìmúrítà ní mọ̀dúbàtò gáfárí àfà ńláńlá àbọ̀ ní kúrútàbà tó ṣe odidi tàfsírì wọ́n ń ṣe aleluya lù wọn nísì sáyé wá parẹ́ ni lọ́jọ́ ni wọ́n bẹ ọlọ́run pé dákun mọ́ ìjà tó sè ní àlàyé àgbàpọ̀ láíláí kó o ṣẹ̀ṣẹ̀ á ní ọlọ́wọ́ yóò rí bẹ́ẹ̀ fún wọn náà ẹ̀yin àbá wa ládùúgbò dídé tá a wá dé ìyàwó kí àwọn àfa wa ni tíkítà sì wá kí yín yìí bọ́ àní tiwa tá a pé okùn owó gbòòrò ta ni ó wí ẹnu wo la fi sọ àfa wa àlùmọ̀hìnbí anasfati al-adabi ẹ máa bọ̀ wá ẹ wá kí àlàdé àgbà bẹ́ẹ̀ ṣe máa kí wọn anakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ní àtètè kọ́ṣe ọjọ́ tí ń lọ gẹ́gẹ́ bí ètò ìtìbẹ̀ ní ọwọ́ mi ẹ̀dọ́kùn ẹ fi àyè gbà mí iṣẹ́ náà ilé ìtajẹ́ èyí tí ilé ìdá iṣẹ́ náà jẹ́ nífi àsìkò yìí ké sí màyá mi àfa wa bàbá wa mọ́gà yìí ní onígàgà ẹ̀dọ́kùn fún ẹ̀dọ́ wọn lẹ́kùn sí ọ̀rọ̀ sínú bá لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. má sì fi àsìkò yìí ké sí bàbá wa ìmáàmù àdúrà nígbà kí àwọn náà máa kó ní ẹgbẹ́. má sì fi àsìkò yìí ké sí ìmáàmù Abdulrazak Èjì kí àwọn náà máa kó ní ẹgbẹ́ mi. ìtí ó fa mo fi ṣèyí ni pé bàbá wa nàìjíríà gbà níjókòó ilé mi. Gbogbo ibi tí a bá ti rí náà ni a máa fún lẹ́tọ̀ọ́ yín. Àánú ìtì Ọlọ́run fi bá yín lò látara bàbá wa Nàìjíríà gbà. Ṣé pé gbogbo ibi tí a bá dé kọ́dà bá ń gbọ́hùn yín àgbọ̀hùn Nàìjíríà gbà ni. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Àtẹ̀yìn àti tí ń jẹ́ yín lára ara yín Ọlọ́run jà fi ìsàwọ́tì. Àmín. Àná náà lẹ́rọ yìí fún wa. Mo tẹ̀sí pé fìrífìrí ni àwárí àmọ́ pàápàá rẹ̀ ẹ fi gba omi lójú gbogbo wa. ní ti ṣe ṣe pé ẹ ń sọ kó lè dùn kọ́ ẹ̀yin náà sọ emotionally ẹkún gbé ẹ̀yin náà. ó túmọ̀ pé ẹni ojú rẹ̀ bá kà ná dáadáa yóò bá òní dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀. gbogbo bó ti rí yìí náà deputy global, national and international mission. Àti national, global and international missioner. Kálọ́lọ́run dúpẹ́ fọ́nà ẹ̀mí yìí. Bọ́ọ̀ ti ṣe ìṣesí ọlọ́run ẹ̀mí ti ṣe náà. Abẹ́yìn náà dúpẹ́ lọ́dọ̀ púpọ̀. Ọlọ́run ó ti pè é síwájú ọlọ́mọdé ìpadà sẹ́yìn. Má fà á rẹ̀ da ìpadà sẹ́yìn. Ikú ògìgì Ọlọ́run fi gbà yín lọ́wọ́ wa. Ẹ̀yin méjèèjì àtàwọn tó tún dàbí yín náà Ọlọ́run má ṣe yín lọ́kọ̀ ṣọ́ọ̀ṣì wa. Ṣé àmọ́ alóore púpọ̀
bàbá Ọlájí Àgbà lójú àti lójú àmọ́ lórí o bí a ti ń ṣe ìdáǹsì yìí àtúnṣe tó òǹgbẹ tí ń gbé wá ẹsẹ̀ tútù ọkàn wa látara wíwá àti ṣíṣe bẹ́ẹ̀ ti ṣe ọlọ́run inú ilé náà ọlọ́mọdé àfikún ìtàbọ̀ tó fà á tí mo fi pé gbogbo àwọn àyà mi sí iwájú òní wípé gbogbo bẹ́ẹ̀ tí gbètò yìí ti ta tó yìí gbàgbà lẹ́tà pé bàbá wa Ọlájí Àgbà wọ́n ní bàbá wa náà ń bẹ nínú àwọn tí wọ́n ronú kàn nínú àkọọ́lẹ̀ pé ẹ̀tọ́ ni káwọn gbé irú ìdìbò ìwà fún àwa náà. Mo gbé síwájú gbogbo àwọn àyà mi láti bí oṣù bíi 4 àbí 3 àbọ̀ láti ṣe jàkínní pé àwa náà bọ́lá wọn ò bá gbàgbé èèyàn ìtí fi ayé náà lè pé wọn ò gbàgbé ẹ sì jẹ́ mọ̀ pé ọlọ́run tó ti kẹ́ bàbá wa sí ọlọ́run tó kẹ́ ìyá wa sí bí n bá ti ń kẹ́ wọn méjèèjì gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ tàṣíkì orí náà fi dáa tó yìí ọlọ́run gbàgbé àwọn náà. Sẹ́yìn gbogbo àwọn àti ọlọ́run yìí ti mọ̀ pé síwájú yìí kété tá a gba lẹ́tà náà ní bàbá wa mọ́ bẹ́ẹ̀ ti pè wọ́n ni wọ́n ti constitute gbogbo kọ́mítì a lè dá ìṣe ẹgbẹ́ sí gbogbo yín a sì create a platform ààfin sọ̀rọ̀ gbogbo ìjókòó ìtìlẹ̀ Imam Abdulrazak bàbá Imam ọdún ànígbà bàbá àfàwọ̀ àgbà Mágàjí gbogbo wọn náà ni wọ́n lọ ni wọ́n bọ̀ Officer Suleiman àwọn ni chairman wa Officer Suleiman Zakaria èyí náà dẹ̀ dàpọ̀ máa bọ̀ àbẹ̀jíṣẹ́ yìí nípa báyìí torí ọjọ́ tó ti lọ àtún lè jọ Ọlájí Àgbà gbà àmọ́ báwa náà bá ti máa Ọlájí Àgbà ti tó ní kún fi yọnu sí wa wọ́n sì ṣàdúrà fún wa pé bọ́lọ̀ bá tó fún wa ní ráǹfààní yìí àtún àrùn gọ́gọ́gọ́ ní báyìí lọ ọ́fíìsì àwọn civil defence ọ̀gáni lẹ́nu iṣẹ́ náà wallahi alazim ọmọ bàbá náà ni wallahi bọ́lọ̀ ti ṣe gbogbo wọn wọ́n tura wọn lẹ̀ èsì ọlọ́run àwọn ni chairman ìjókòó yìí gbogbo ìjókòó yìí ti lè ọpọlọ wọn làákà yìí àwọn ìdílé tààtọ̀ sí inú wọn náà ni bàbá wa Tawhid ẹ̀dá ọkọ̀ lẹ́ẹ̀kásá inú wọn náà ni bàbá wa I Yusuf ẹ̀bá wa I Yusuf ẹni ó gbé pósítọ̀ bàbá wa I Yusuf ẹ̀má bàbá Zaki bẹ́ẹ̀ bá ti rí bàbá náà ẹ bá ti rí àbá àwọn ẹ̀má wà kú home and abroad káàdùn ká sọ pé home and diaspora gbogbo wọn yáyá ni wọn pẹ̀lú ètò ara wọn ìbásíkò ìtìrí ọlọ́run kádàrà bẹ́ẹ̀ àwọn tó lè wálé àdúgbẹ́ fún wọn náà dákún sípò àdúgbẹ́ fẹ́rẹ́ kọ̀ọ̀kan wọn. Àmín ya Allah. Ní orúkọ àwọn ìdílé kọ̀ọ̀kan tó ń sọ̀pọ̀tì ìjókòó yìí àti ní àkọ́kọ́ ọ̀nà wa bàbá wa I Yusuf arúnṣẹ́ ọwọ́ wọn sọ̀pọ̀tì ìjókòó yìí with the sum of 300,000. Allahu Akbar. Bákan náà ni bàbá wa Allahu Akbar Hajj Suleiman Alawi ìdílé wọn nú àwọn tí wọ́n kún iṣẹ́ ọlọ́run gbogbo bá ti máa kẹ́ níwá sí Adéwọlé ni mọ́tò wọn ni bàbá máa fi wà wá àwọn náà kún ọlọ́run lára bàbá bá sí yọrí wọn àwọn ìkẹ́ ọlọ́run wọn náà wọ́n sọpọ́tì pẹ̀lú the sum of 100,000. Allahu Akbar. Bákan náà ni bàbá wa Yẹ́sà Sọ́jà family dáwọ́ kúrò ní gbogbo àwọn ìwọ̀nyí náà wà àwọn náà sọpọ́tì wa the sum of 100,000. Allah. Ọ̀kan nínú àwọn àti ọlọ́run yín ládùúgbò yín náà ni Alhaji wa Miftahuddin Akurede òun náà sọpọ́tì wa with the sum of 50,000. Allahu Akbar. Bákan náà ní àpò personal purse Imam wa Abdulrazak 20,000 naira. Allahu Akbar. Bàbá wa Imam àdúrà nígbà Allahu Akbar. Imam tìmí náà ìrọ̀lẹ́yìn wa àwọn náà sọpọ́tì jókòó yìí with the sum of 25,000 naira. Allahu Akbar. Bàbá wa Mágàjí Sheikh. àwọn náà ní pẹ̀lú ọ̀wọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìtẹríba àwọn náà support ìjókòó yìí with the sum of 30,000 naira. Allahu Akbar kabira. Bákan náà ni bàbá wa Officer Suleiman chairman tó wà kí ní sìn àwọn náà support wa the sum of 20,000 naira. Allahu Akbar. Abdulhakeem ọmọ mi ọmọ àlùbáríkà Hakeem Mushare
òun náà support wa sum of 10,000 naira. Bákan náà bàbá wa làdáni tí wọ́n sì làdáni fún bàbá wa títí òfin kádàrá pé bàbá lọ́kọ̀ pé àwọn náà lè bá wọn. Àwọn ọmọ wa àwọn náà support wa sum of 10,000 naira. Ẹ wá rí alásàlátù bàbá nílé ńlá àwọn jẹ̀mọ́ àtẹ̀rí àwọn àyà wa àwọn náà fi tí ó kàn wọ́n fi kó èjì bí alájà àgbà ní bàbá kí bàbá wa nílá àwọn náà support bàbá for sum of 50,000 naira. Allahu Akbar. Bákan náà ọ̀kan nù àwọn ọmọ yín Abdulrahman Tóyìn ọ̀rẹ́ Abdulrasheed ni òun náà support wa for sum of 50,000 naira. Allahu Akbar kabira. Abdulrauf Jọ́sì ló ń wà pẹ̀lú aṣíwájú mi. Òun náà support wa for sum of 150,000 naira. Allahu Akbar. Bákan náà bàbá wa Bálé, bàbá wa Pa. Àwọn náà ti ṣe bẹ́ẹ̀. With sum of 5,000 naira. Allahu Akbar. Ẹ wá rí àwọn fúnra ara wa náà ní àwọn ọmọ bàbá. Gbogbo tí àwọn èèyàn wá ṣe yìí, a máa lórí púpọ̀. Ìpè gbogbo àṣeyọrí kan yìí dá ṣe bọ̀ bá ẹni tí ó kún lọ́wọ́. Gbogbo ìdáwó yìí wọ́n fi tí ó kún fi kún èjì ni. Látara gbọ́ràn ti gbé bàbá kalẹ̀ tí mo sì dáṣẹ́ náà ṣe. Níwà yìí, ìfi àsìkò yìí ké sí ọmọ yín, bó bá dé náà ní wa ní announcement ti wa. Fatima, òun ní àkọ́kọ́ ọmọ obìnrin tí bàbá wa ẹ̀tìrẹ́ títà. Ìbejì ló ń wá. Ọlọ́mú kan yóò kúrò lọ́dọ̀ ní kékeré náà ni. Àmẹ́yọ̀ ọ̀kan tó kù ní náà ó sì ṣe èkejì. Tí mo fẹ́ mú jáde pẹ̀lú pé Ọlọ́run níwọ̀nba tiẹ̀ náà ní gbogbo bẹ́ẹ̀ ti tò látàárọ̀ ara àánú gbà. Ọ̀nà owó lágbà fẹ́rẹ́ àánú náà gbà. Ó ní mánéjà Keystone Bank ní ètò wà ní Unity. Nísù àfààní nísù. Ó ti dé. Òun lọ́kọ́kọ́ dé lóbìn. Nígbà Ọlọ́run ní kò ní sí wọ nìkan, àwọn obìnrin tí wọ́n dé tí wọ́n ti pọ̀. Àwọn obìnrin tí wọ́n dé tí wọ́n ti pọ̀ lẹ́yìn rẹ̀. Àmọ́ àfúnra ẹ̀ náà ló ní èmi ni àwọn èèyàn mi tó sì pé èmi ní ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn. Dá mi pè kémi ó ṣe tèmi, àwọn èèyàn mi tó sì tẹ̀lé mi wá mú kún mi lórí ẹ̀. Wá ṣe bí òde ni. Nípa báyìí, ó ní Engineer Idris wọ́n sọpọ́tì ìjókòó yìí látọ̀dọ̀ Hajiya Fatima with the sum of 200,000. Engineer Teslim jẹ́jẹ́ àwọn náà sọpọ́tì Hajiya Fatima with the sum of 200,000. Allahu Akbar. Alhaji wa Yusuf Gandhi Ìlọrin Emirate Mosque 200,000. Allahu Akbar. Ọkọ rẹ̀ ọ̀pọ̀ mayi 100,000. Allahu Akbar. Gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n tẹ̀lé ìyá kéwú wá bẹ́ẹ̀ bá gbẹ̀gbẹ́ bàbá. Orúkọ tí ìyá wa ń jẹ́ láyé mọ̀ wọ́n, ilé kéwú ní ìyá kéwú láyé pè ìyá wa. Ìrẹsì olókùúta tí ìyá wa ń tà lánàá nínú àlùbáríkà yín lẹ́yìn pé wọ́n jẹ́ mánéjà ní báńkì, ó tún wá ti ní kọ́ńpìnì tí wọ́n ti ń distone rice, tí wọ́n ti ń color short, tí wọ́n ti ń water polish, tí ilẹ̀ ń wá ti ń lòdù jáde. Orúkọ ilé iṣẹ́ náà àwa sọ ní ìyá kéwú global.
àgbàkà náà kò tẹ púpọ̀ bàbá gbogbo àwọn ọ̀rẹ́ ó ní ìṣe èèyàn bẹ́ẹ̀ ó ní ìṣe èèyàn bẹ́ẹ̀ àwọn àdájọ́ some of 100,000 naira. Allahu akbar kabira. ẹ̀wọ́n dàkú ló kọ gbogbo fámìlì lápapọ̀ Dr. ìdílé Tawhid mo ti dákọ̀ wọn lẹ́ẹ̀kan àwọn náà ti sọpọ́tì ìdókòwò yìí the sum of 100,000. lọ́wọ́ ṣe kọ́ wọn dúpẹ́ fún wa. Animọ̀ṣẹ́ àwọn 5,000 naira. Mahadum Latif Al-Adabi lókèrè 10,000 naira. Àgbàdo náà kọ́. Àfáàwọ̀ Muhammadu Juma. Ànùfáwí ọmọ mi 5,000 naira. Alhaji wa Zakariya Abila. Bàbá wa. Àwọn náà bẹ̀ ń bí 5,000 naira. Alhaji wa Abdulrafi. Ajanasi Abdulrafi. 10,000 naira. Ọ̀kan náà àwọn ọmọ yìí náà. Àwọn àyàwó àgbà. Wọ́n ní àwọn àyà àbẹ̀jì. Ìyàwó àwọn bàbá wa Global National and International Missioner. Wọ́n náà wọ́n náà bá bàbá. Wọ́n náà wọ́n mọ̀ wọ́n ní mà sá. Alhamdulillah, ilé wọn ni wọ́n wà. Ọmọ bàbá ńlá iná ìyá àbẹ̀jì. Wallahi alazim. Bàbá wa ní sóòtù. Wallahi alazim. Àwọn ètò tá a gbé kalẹ̀ àtàwọn tá a ní orí kọ́mítì tá a constitute. Ẹ̀dẹ́yàyín ní ìdàpọ̀. Àwọn gbàgbé kálọ́dọ̀ bàbá sóró. Àárọ̀ yìí mo lọ lè bá bàbá. Bàbá ní adájọ́ àgbà ń bọ̀. Ewu ni òtó wò ní gbogbo ẹ̀. À ń bọ̀ pẹ̀lú òkú ọlọ́. Ẹ̀dá pẹ̀lú tó máa kí wọn dáadáa. 5,000 naira àwọn náà support. Bẹ́ẹ̀ ni bàbá wa ìdá Yunusa àwọn ọmọ alẹ́ ìkéwì bí wọ́n ti ń bọ̀ wọ́n bẹ́ẹ̀tì wá ní. Pé ìjókòó yìí àwọn náà bọ̀ wá pàdé bàbá wa Alhaji àgbà ní ìjókòó yìí. Nípàdé ní kò ní wọ́n jẹ́bẹ̀ lásán àwọn ọmọ wọn ni wọ́n wọ búlù ní. Àwọn ọmọ alẹ́ ìkéwì wọn ni ọlọ́run má fún wọn dà àwọn bàbá. Ẹ dákun lórúkọ gbogbo tí wọ́n jẹ́ ìdílé ní àpapọ̀. Lórúkọ bàbá wa Al-Imam Al-Khalifa aṣíwájú wa ẹ̀gbọ́n wa bàbá wa ẹni ọlọ́run tẹ̀síwájú fún wa lónìí kó ló wọ́n dàpọ̀ mọ́ ìyá pàdánù ara wa báyìí. Ìmáàmù wa wọ́n ní yóò kọ gbogbo fámìlì náà lápapọ̀ kí bàbá wa Alhaji àgbà ọmọ bínú lóko tọlọ́run ọ̀la ṣe tí náà Al-Qur'an ọlọ́run jà fún mi ṣe jù báyìí lọ. Àwọn náà support gbogbo yìí was the sum of afọ ọmọdé yọ lówó nídàá wọn mélòó náà wà lówó náà ti yọ lọ the sum of 1 million naira. Alhaji wa ọlọ́run tó yà jẹ́lẹ̀ 1,000 naira. Bàbá wa Ìdá Yunusa àwọn náà ti débẹ̀. Gbogbo ìjẹ́ wáyé tí wọ́n kà lẹ́ẹ̀kan ni Abdulfatah Ìṣàrẹ́ Professor Olùsẹ́kìtì wa Ìtìhádì 5,000 naira. Ọlọ́dẹ̀kùn bàbá. Alhaji wa Ali Ẹlẹ́fọ́ 5,000 naira. Ẹ̀dẹ́kùn owó tí ń bẹ lágbàtì tí ń lọ sọ sí nísìnyí oṣù àyẹ̀kùsílẹ̀ yìí. Ẹ̀dẹ́kùn mọ́ pinnu ọjẹ́ 5,000 naira ó ṣe 1.8 million. Ẹ̀ka ẹ̀kẹ́ tí ìgbọ́n pẹ̀pẹ̀. Owó tọ̀hún yẹn kọ́. Má ṣe sí. Èló dẹ̀mẹ̀. Ṣé 700. Plus ìta ọgbọ́n tánìsì 1.8 ẹ̀dọ́gbọ̀n yìí tẹ̀ mọ̀ sí ẹ̀mí sábà sí pẹ̀lú 700,000 ìṣèlú báyìí ó ṣe 2.5 òun ni tí àdùsórí àgbolo lókùnkùn tọlọ́run bàbá wa Alhaji àgbà wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ bá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ alẹ́kẹ́ tí wọ́n pèsè náà lọ́wọ́ wọ́n ṣe ọ̀dà ju bàbá àgbà ti fọwọ́ ṣe lọ wọ́n ti dẹ́kun àṣẹ fún wa àwọn ẹ̀dẹ́kun ẹ̀kọ́ àfọ̀jọ́ ìtọ̀rọ̀ fún gbogbo wa ọlọ́mọdé wọn mú sí láíláí.
yàtọ̀ sí ìtí ẹgbẹ́ àwọn bá sí gbogbo lẹ́yìn náà pẹ̀lú ẹ̀dàpọ̀ ẹ̀já wọn yóò jẹ́ kámà pé àwọn náà alhamdulillah. Salatu ala nabiyil karim. Salatu ala nabiyil karim. Ìyá àwọn ìyá wa tó wà lẹ́yìn ìdúró yìí, bàbá wa àgbà, bàbá wa fún àwọn ọ̀dọ́ lẹ́nu ó fi wá ti dé. Àmì ẹ̀dàpọ̀ ẹ̀já pọ̀ṣẹ̀ bàbá wa àyájí àgbà. Àwọn ẹlẹ́lẹ́ ní àṣìbọ́dọ̀ ló kúrò. Ọlọ́run wọ́n ṣe kù lọ wọ́n mú tẹ̀lé ayé yìí. Ẹjọ́ ọjọ́ ọjọ́ ṣáájú àwọn èèyàn rẹ̀ ó tẹ̀lé. Àwọn ọmọ yìí pẹ̀lú olówó ní ìdàrú. Ló sì máa dá fún yín sí gbogbo àwọn ọmọ ọ̀lẹ́ àlùbáríkà. Àlùbáríkà ọ̀la ọ̀sájú ẹ̀dá. Èyí tẹ̀ ṣe yìí olè Ọlọ́run yóò wá di fún yín. Ó dàpọ̀ ẹsẹ̀ ámì jẹ̀mọ́. Bá a ṣe wá tọrọ fún wa ní gbogbo ìdílé kọ̀ọ̀kan. Káàfọ́ àwọn ṣéèkì wọ̀nyí bí dákọ̀ ọwọ́ ọjà àlùbáríkà yóò máa tọ̀ wọ́n. Àlùbáríkà ọlọ́ àwọn ẹni ire lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Lápapọ̀ wa, Bismillahirrahmanirrahim ẹyọ kọ̀ọ̀kan. Bismillahirrahmanirrahim. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ máa tẹ̀lé lọ. Èmi náà gbọ́dọ̀ sọpọ́ọ̀tì bàbá ńlé ńlá. Lókun Ọlọ́run, àwọn ìyá wa láǹ sárùsílà. Èmi náà sọpọ́ọ̀tì bàbá ńlé ńlá pẹ̀lú 20,000 naira. Kò ní má rí bẹ́ẹ̀ àwọn ọmọ fẹ́ ìdí ìyá àgbèjì. Wọ́n sì máa gbogbo àánàkúrúlà. Gbogbo ojú ọjí màá yé bàbá lé lọ́wọ́ ra fúnra lọ́wọ́. Wọ́n wàá fi 200 lé. Kọ́nà bí ọ̀bá wájú màá ní òun ni ọba gbé fún o. Àlùbáríkà ọ̀la sì tí Al-Qur'an. Gbogbo tó bí ọ̀la àlùbáríkà Ọlọ́run sì gbà á. Bísmìlá ayẹyẹ ọ̀kan sí. Bismillahirrahmanirrahim. 20,000 naira. Bàbá wa ní sẹ́nà, bàbá ní tó wọ́n tọwọ́ gbọ́pù, wọ́n fẹ́ sọ ní ìlera ní ìlú bàbá tí ló bí ìrìnàjò Nàìjíríà. Ọlọ́wọ́ bá kí ẹ̀ẹ́dì gbẹ́tẹ̀ bàbá wa ti jọ wéèsì yóò mẹ́jọ àwọn àlọ́ pàdé ní bàbá wa gba yára ẹ̀sìn ọgbà wọn 12 ẹ̀ wíbẹ̀ dáadáa. Wọ́n ní bàbá àbá àrábà náà, wọ́n ní gbogbo ní kí wọ́n pè wá dìde owó àdúrà ní èmi náà fúnra. Wọ́n ní gbogbo àwọn jàmá lápapọ̀, gbogbo ẹja máa mú ti ọwá, àánúrò àbá àrábà náà 1,000 tèmi náà nì. Ọya, bàbá Alisamu ṣe wọ́n ti fi tiwọn náà sí. Àbá Muhaibu dì, wọ́n jáde, bàbá wa ti dì náà. Àbá Jamiu ohun bàbá arábà náà, àbá Muhaibu dì, àbá Alisamu ṣe fún ti débẹ̀. Bàbá àgbáyára wọ́n ti débẹ̀ 3,000 naira, àbá rọ́ọ̀dọ̀, bàbá rọ́ọ̀dọ̀ wà ní iye Ọlọ́run. Àbá àgbà ní sóró látàárọ̀ wọ́n ti náwó pẹ̀lú ògbọ́ ẹ̀lì délé bá dùnú ni ọ̀nà àdábì lọ́dọ̀ ọ́fíìsì àwọn ti débẹ̀ ẹ̀dẹ́kùn. Bàbá fi dín náà bàbá mọ́jà dín ní wọn ní kànga ẹ̀dẹ́kùn ilẹ̀ níbẹ̀ wọn náà. Àbá àwọn àgbà náà fi jẹ́ wọ́n ti débẹ̀ àbá bẹ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá ìmáàmù gẹ́gẹ́. Insha Allah. Malam Dogo wà ní iye Ọlọ́run wọ́n ti débẹ̀. Lọ́wọ́ ohun 2.7 million 1,670 naira. Ẹgbẹ́ ìgbóni.